ẹ kú ọ̀lẹ́ ọba. Ẹ káàbọ̀ ọba sálàáfíà. bẹ́ẹ̀ni adúpẹ́ fọ́lọ́run ẹ kú ìpínlẹ̀ tẹ̀sí. ọba máa fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ìmọ̀ ni. Bóyá àbẹ̀wò. ọlọ́run ọba bá mi lékún orí pẹ̀lú ògo ọlọ́run. mo rí pé ẹ máa ń ẹ̀pà àwọn èèyàn ẹ máa ń ẹ̀pà àwọn èèyàn dáadáa. so mo wá rò pé mi ṣe máa ń fún àbá ì máa ń ẹ̀pà àwọn èèyàn kí ọlọ́run dákun bá mi tí ó pin lọ́wọ́ sí dáadáa. ó dáa kéèyàn máa ṣe dáadáa kéèyàn máa ẹ̀pà èèyàn. ọlọ́run bá mi lékún orí lọ́dọ̀ ọlọ́run. so mo nídìí ẹ̀pù ni. Ẹ sí ojú yín káwọn tó sọ̀rọ̀. Okay. So irú help wo lẹ need? mo nídìí mo fẹ́ ṣe bísíǹsì kan ni so mo wá ti ń tẹ̀lé owó jọ owó yìí ò tí ì pé so máa nídìí ẹ̀pù díẹ̀ ni. Irú business wo? àwọn nǹkan tí ẹnu ń jẹ bíi ráìsì orílẹ̀ nǹkan bẹ́ẹ̀ tí mo fẹ́ máa tà so mo ṣáà ń tà láti gára owó díẹ̀ bẹ̀ but owó yìí kò tí ì pé bẹ́ẹ̀ náà so máa rò pé bó tiẹ̀ jẹ́ ní amount tó fi kúnra wọn so láti lè ṣe ṣe nǹkan kan. Bí èlò lẹ fẹ́ fi ṣe business yẹn? nǹkan tí mo rò ni pé torí ó máa nídìí ṣọ́ọ̀bù ṣùgbọ́n ìwò pé tí bá ti rí bí 500 tó tí bá gba ṣọ́ọ̀bù náà bí ṣọ́ọ̀bù ó ní 10,000 naira ṣùgbọ́n tó máa parí ṣọ́ọ̀bù rẹ̀ ó lè má ju bí 250 lọ ṣùgbọ́n 250 tó kú bó tiẹ̀ jẹ́ bí àpò ráìsì kan ló máa rà àbí nǹkan kan ṣáṣọ èèyàn á ti fi bẹ̀ láti bẹ̀yẹn díẹ̀díẹ̀ so téèyàn bá dẹ̀ ń ta ọlọ́run á tún mú àánú wá díẹ̀díẹ̀ èèyàn máa fi kúnra wọn so nǹkan tí èmi rò nìyẹn torí kọ́nà kó ṣàánú wa. Níbo lẹ ń gbé? Èkó mò ń gbé Èkó. So èlò lẹ ti wá ní báyìí? èyí tí mo ti ní báyìí sí mo ṣe bẹ̀rẹ̀ tí ń tèrè ẹni torí mo ti ń gbé tipẹ́ mi tí ní bí kò tí ì pé 50 ṣá tí mo ń tèrè jọ díẹ̀ wo kó máa pé so àwọn oṣù tá à ń ṣe lẹ́lẹ́gbẹ̀ẹ́ tá à ń ṣe iṣẹ́ díẹ̀ so mo fi ń kúnra wọn pé téèyàn bá ń kó jọ náà èèyàn máa yọ owó oúnjẹ ńbẹ̀ so òun ló fà á tó yóò ti fi débi kankan so. Ṣé ẹ ti níyàwó ni? ayérò mi ti fẹ́yàwó single ni mi ti fẹ́yàwó. Ẹ dẹ̀ tí ì bímọ? ayérò mi ti bímọ. So nígbà tó jẹ́ ẹ̀yin nìkan sì tí ẹ̀ wá lè struggle láti kó 500,000 jọ tẹ bá níyàwó báwo lẹ ṣe fẹ́ bọ̀? tó ṣe ní pé àsọmọkùnrin náà ẹ mọ̀ èèyàn àkọ́kọ́ kéèyàn tó níyàwó èèyàn bẹ̀rẹ̀ bísíǹsì kankan so that èèyàn lè máa fi yẹn máa bọ́ ìyàwó pé òun tó níṣẹ́ lọ́wọ́ so bá lè fẹ́ bọ́ ìyàwó àtọmọ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so a lè máa fi nǹkan tó dẹ̀ wù mí ṣe nìyẹn bísíǹsì yẹn ló wù mí ṣe so that èèyàn lè máa lọ nǹkan tẹ́nu ń jẹ táwọn èèyàn máa rà lójoojúmọ́ táwọn èèyàn máa rà so òun mo kó máa fẹ́ pay. Ṣé kò sí àwọn tó ń wá labour ládùúgbò yín yẹn ni tó lè lọ so that kẹ́ lè máa fi dájọ́ ojoojúmọ́? níbọ̀ mo ti gbìyànjú náà lọ́pọ̀lọpọ̀ bọ́kọ́lọ́ kó ṣàánú ni mo ti gbìyànjú àwọn iṣẹ́ oríṣi tí mo dẹ̀ ṣe mọ̀ ọmọkùnrin ò kí ń dúró sójú kan so téèyàn bá tún ní bísíǹsì yẹn á tún wò pé kí ni mo tún fẹ́ ṣe torí téèyàn bá bímọ náà èèyàn á sanwó lé èèyàn á sanwó school so èèyàn gbọ́dọ̀ wò pé kí ni mo tún fẹ́ ṣe kí ni side hustle tí bá ṣe lè tó bá ṣáà máa mú wá lóríṣiríṣi lèèyàn máa tójú bọ̀ so nǹkan tó ṣe àní kéèyàn tẹ́lẹ̀ tó jọ pé èèyàn fẹ́ fowó ṣe bísíǹsì ń sìn àbí kéèyàn wá ìrànlọ́wọ́ téèyàn bá kójọ tán so èèyàn mọ̀ pé èèyàn ti gbọ̀n pébi kan lèèyàn ti máa ń bẹ̀rẹ̀ nǹkan èèyàn kọ́ ọ̀dọ̀ sọ pé bí akéèyàn kan máa ṣe lọ́dẹ̀ mọ̀ púlù táwa yìí téèyàn bá múra èèyàn kan máa jẹun ni èèyàn ní nọ́nà máa jẹ́ kéèyàn náà kójọ èèyàn kan máa jẹun
so ohun tó ṣẹlẹ̀ nìyẹn mo ṣe pé àti ọjọ́ àbí àti ṣiṣẹ́ kò yẹ kó ní problem so tí yẹn sìn but ẹ mọ̀ kí wọn bá rẹni tó bá help yàn tí wọn bá tiẹ̀ ní nǹkan kan tí wọn bá fi bẹ̀rẹ̀ èyí tó kù yẹn máa sáré ẹ̀ fúnra rẹ̀. ọ̀dà so kọ́tẹ́ńtà àti sọ nísìnyí wípé kí àwọn tó níyàwó kó fi bùkátà wọn sílẹ̀ kó a máa gbọ́ bùkátà ẹni tí ò tí níyàwó. no mọ̀ pé yẹn máa ń bẹ̀ láti ibì kan ni. help tẹ́sán pé ní ìdí yẹn mo ní sẹ́ fẹ́ kí àwọn tó níyàwó tó lọ́mọ kó fi bùkátà ọmọ wọn sílẹ̀ kó a máa gbọ́ bùkátà yín mọ́ títí wọn. àìrọ̀ o wọ́n ṣe máa wọ́n lè ṣe bẹ́ẹ̀ o wọ́n lè ṣe bẹ́ẹ̀. So báwo lẹ irú help wọlé kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe ń sìn ṣé ẹ fẹ́ káwọn èèyàn wá iṣẹ́ ìfẹ́ tẹ bá káwọn rí iṣẹ́ tí ẹ máa fi ṣé tẹ bá rí iṣẹ́ tí ẹ lè fi tí ẹ máa fi rówó ṣe ẹ máa ṣe àbí ẹ kàn wá ẹni tó máa fún yín lówó lọ́fẹ̀ẹ́ láìsí obìnrin. mo lè ṣiṣẹ́ náà kí ló tí mo lè ṣiṣẹ́ mo lè ṣiṣẹ́. àwọn iṣẹ́ wo lẹ lè ṣe àwọn iṣẹ́ wo lẹ ò lè ṣe. Iṣẹ́ tí mo lè ṣe pọ̀ nínú nǹkan tó ń wù mí mo ti sọ lẹ́ẹ̀kan ẹ̀ business ló ń wù mí so iṣẹ́ tí mo tún lè ṣe mo lè kúnlé mo lè. hello ìgbà tí ẹ tí rówó fi ṣe business ń sìn tí ta bá rẹ́ni fún yín lówó ṣe mọ̀ pé ẹ̀yin dẹ ní plan pé fẹ́ ṣe business bẹ́ẹ̀ ta bá bẹ́ẹ̀ wá ní fún yín iṣẹ́ tí ẹ máa ṣe so that ẹ máa lè rówó gádàjọ láti fi ṣe business ẹ fẹ́ ṣe ṣé ẹ máa ṣiṣẹ́ àbówó ọ̀fẹ́ lẹ́ ń wá. máa ṣe máa ṣe máa ṣe. ṣé ẹ lè ṣe gate man. gate man orí ààyè gate man ẹ mọṣẹ́ tí mo lè ṣe tó dáa mo lè ṣe painting mo lè kúnlé mo mọ lẹ́kùn dáadáa. ṣèbí ẹni tó bá lówó ló ń kúnlé ta ló lówó ní nàìjíríà tó fẹ́ fi kúnlé níbi tí nàìjíríà bàjẹ́ tó ta ló fẹ́ àwọn wo àwọn bíi Dangote connection ni àwọn politician ló ń kúnlé connection ni. wo ilé tèmi ń gbé ní ọba Solomon ọba àgbáyé ẹ wo ilé tó mo ń gbé tí mo kún ni. so ṣe bí ẹ kí kúnlé kí tó sí sẹ́yìn lẹ máa rọ̀dà. ẹ bá ti rọ̀dà fún mi bàbá yìí kùn. sẹ́yìn lẹ máa ra ọ̀dà fún ara irọ́ ẹ máa rọ̀dà fún mi ni. so this is what will happen now. so ẹ lè kúnlé àbí. ok. ó yá ẹ pè fóònù nọ́mbà yín ẹni tó bá fẹ́ lọ sí ibi tó ti fẹ́ kúnlé á lè kúnlé dání. ok 0812 589 6020. again. 0812 589 6020. again. 0812 589 6020. You might expect call. Okay, kò sí wàhálà. Mo ti bẹ̀rẹ̀ ṣe ń. ẹ̀yin èèyàn wọ̀nyí mo ti sọ pé tí bá ti wọlé kẹ́ máa double tap yóò máa like kẹ́ máa double tap. àbágbà. rárá fíà ni. ẹ wá sá. báwo ni. fine sir. ọba o. kílẹ̀ fẹ́ bá mi sọ. mo kàn fẹ́ kí náà ni. owó wà lọ́wọ́ yín. mo ti máa ń wá sórí láìpẹ́ mi láti jọ mi ní opportunity yẹn máa láìpẹ́ máa ń post àwọn mọ́tò yẹn mi náà máa ń. ẹ káàbọ̀ sára fíà ni.
mo wò pé bóyá kí n máa pé account number mi nígbà tẹ́tí ní ẹ̀jọ́ mi mo lọ wá account number mi. àwọn Sapa Promax. Ẹ kúrò lẹ́sà. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Àlàáfíà ni o. Kí ni ìbéèrè yín kí lè wá sọ? Mo ní ìbéèrè nínú Báíbù ni o. Yeah. Ṣé Báíbù sọ pé Ọlọ́run ló dá Jésù àbí? ẹ̀yin èèyàn wọ̀nyí mo ní kẹ́ máa double tap. mo ń gbọ́rọ̀ yín o. ìwọ tí o bá ní ọ̀rọ̀ gidi tó fẹ́ sọ tí o bá ní ìbéèrè gidi kan tó fẹ́ béèrè má wá sókè. Ọba. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Àlàáfíà ni ọba. Kí ni ìbéèrè yín? Mi ní ìbéèrè, mo kàn ní kí n kí yín ni. Ẹ kàn fẹ́ kí ni? Bẹ́ẹ̀ ni. Wọ́n ń sìnkú mọ́ ń bí ni. Èmi ráyè ni. Ọba ẹ kúrọ̀lẹ́ o. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Mo kíyan o. Mo fi tìlà jẹ, mo fi kíyan o. Níbo lẹ ti ń sọ̀rọ̀ yìí? Ṣé ó hàn? Ṣèbí ìlàjẹ mo fẹ́ jẹ ni. Ọba Solomon. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Ẹ kúrọ̀lẹ́ sà. o. Ọba ló ń kí yín o, ọba tó ń dára láti ìlú Amẹ́ríkà. Ẹ jọ̀ọ́ ẹ dára owó sákàǹtì mi o. Sá? Ẹ dára owó sákàǹtì mi. Ọ̀kẹ́ nídìí owó àbí? Ẹ DM lákàǹtì yín. Ó dà. Ẹ ti gbọ́. Mo ní ìbéèrè mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ok. Kí ló dé mi ò rí kọ́là aṣọ mi lọ́rùn yín rí? Aṣọ white lẹ máa ń wọ every time. Ẹ jọ̀ọ́ ṣé lè sọ rí di pàtàkì tẹ́ bá àwọn aṣọ white. Mo fi ṣe oògùn ni. Sá? Wọ́n fi ṣe oògùn ni. Irú oògùn wo lẹ fi ṣe? Well, babaláwo tó ṣiṣẹ́ yẹn fún mi nígbà yẹn ó ní kí wá ẹyẹ ọ̀kín funfun. Ọba Solomon, ẹ wá dìsìfù wa. Ẹ sọ fún wa bóyá àwa náà lè wá ṣerú nǹkan bẹ́ẹ̀. Ṣé ẹ ti aṣọ mi lọ́rùn mi rí ni? Mi ò rí náà kí n máa béèrè. Oògùn ni kì í ṣojú lásán. Ṣojú lásán. Iṣẹ́ ló débẹ̀. Iṣẹ́ ló débẹ̀. Ṣe lè fáwọn náà nírú iṣẹ́ yẹn? Ẹ bá nídìí ẹ̀. Okay. Ọba Solomon, mo like yín púpọ̀. Ẹ̀yin máa ń amúlùdùn nìyí. Mo láìpẹ́ ṣe máa ń advise àwọn èèyàn yẹn. Ṣé gbọ́? Ẹ keep it up. You are a very good man. Anytime wá sí Nàìjíríà mo fẹ́ wá yín wá. Ẹ ṣé o. Ẹ ṣé o, mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ kó má bàa di wípé ẹ jẹ́ kí vibrate. Mo wà níbí fún nǹkan mẹ́ta. Àìjà kó jẹ́ pé o fẹ́ fún mi lówó, o fẹ́ béèrè question ni kò fi wá sókè. Má wá sí bí kò sọ pé wá kí mi. I don't like it. Either you come here to come and ask question or you come and give me money. Life goals mi yẹn ẹ̀dẹ̀ má bá mi bu ọwọ́ lù. Torí ìgboro rẹ́rìn
ara ń kan mi gan, ara kan Gaza. Gbogbo àwọn mọ́tò tẹ́rí pé mo ra ẹ̀ wọ́n fún mi ni, mi ò rà á, wọ́n fún mi ní mọ́tò ni. Yẹ́yìn. So life goals mi ṣe kókó, owó dẹ̀ ṣe kókó, ìgboro rẹ́rìn, sápá ti mú mi gan. Àwọn mọ́tò tó ń dẹ̀ fún mi kẹ́ mi ò tí ì rẹ́ni ta fún. Àwọn àti bí kò máa kí mi ò ráyè kíkí òfò. Àwọn àti bí kò. Hello. Ẹ káàsán. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Àlàáfíà ni. Ẹ kú náwó mọ́tò yín. Ẹ jọ ṣàlẹ́ rí àká nọ́mbà yín. Ṣé kí n máa pè é ni? Ó yá, ẹ pè é ní ẹ̀tẹ́ síbi kan. Bá mi mú. Ó yá. 30. Okay. 400. 400. Okay. 31. 31. Okay. 258. Okay. 30, 400. 31, 258. Yeah, First Bank. Alright. Ẹ ṣé. Ọlọ́run bùkún fún mi. Tábà yín ayọ̀ mọ́tò yín náà ni. Kọ́ kékeré la máa fún yín wẹ̀. Wọ́n fi rárá ipò sí mọ́tò. Owó ni owó ń jẹ́. God bless you. Ẹ ṣé. Ẹ pé tó. Ṣé ti rí àwọn èèyàn gidi? Point. Wọ́n wọlé wá, wọ́n ní kí n pe account number mi. Wọ́n fẹ́ fún mi ló àbí kó wá sókè kó wá béèrè question. For you to come here, kó máa sọ fún mi pé à ń gbádùn yín, iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe pẹ̀lẹ́jọ́ lásán. Ṣé mo fẹ́ jẹ ni? Ṣé ọ̀rọ̀ ẹnu lásán mo fẹ́ jẹ? Ohun ẹ wo pọ́n mi lé láti sin lọ́dọ̀ láwo bẹ̀rẹ̀ sí ń rojọ́. This man is very wonderful, you are very good. Ṣé yẹn ló fẹ́ fún mi lówó? Ṣé yẹn mo fẹ́ jẹ ni? Ìbá àwọn ọmọ mi ló ń ra bẹ́ǹsì jọ yìí. Tó bá yẹ pé àwọn ọmọ mi tó rántí mi lọ́jọ́ lọ́mọ mẹ́ta ìtàn sọ pé ó yá ọba Solomoni gba mọ́tò. Sápá àbá ti mú mi gan. So when you are coming up, either you want to give me money or you want to ask question. That is all. Hello. Ẹ káàsán. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Dáadáa. A kú náwó mọ́tò. Ẹ pe account number. 30 400. 30 400. 31. 31. 258. 258. 30 400. 31. 258. Yeah, First Bank. Okay. Orúkọ wo ló máa gbé wá? Adélànà Adékúnlé. Okay. Ẹ ṣé. Ẹ kú ètò. Thank you, sir. So nǹkan tó fẹ́ máa gbọ́ nìyẹn. Kò yẹ kí sápá máa mú mi lójú yín ẹ̀yin èèyàn wọ̀nyí. Sápá mú mi débi wípé akàn ni mo ń jẹ látàná àkàn. Akàn ni mo ń jẹ. Ṣó yẹ kó wà? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Hello. Hello. Ẹ pa káàbọ̀. account number yín. 30 400. Okay. 31 258. 31258. Ṣé mo right? First Bank. Ṣé mo right? Owó mo kọ yẹn, ṣé mo right? Yes, ó clear bẹ́ẹ̀. 30 400 31 258 First Bank. Dọ́là. Hello. Hello.
Sarah Tosin, God bless you. All the things you lay your hand upon shall prosper. Hello? Ọba, Monday, Benedict, God bless you. Káàbọ̀ ṣe wá pa. sálàáfíà rẹ̀. Àlàáfíà ni o. A kù sí ni o ní. Oh, ìbéèrè tẹ́ fẹ́ béèrè ni. Ìbéèrè ti fẹ́ béèrè. Mi ò láìkì kéèyàn máa kó break, wait and get, tap sharp. Kí ló ṣe owó máa rẹwà ìgbàna? Bó ṣe ṣe lánàá títí nìyẹn, bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi. Mo lè ṣá ẹ ní blocking. Hello? Ẹ rọ̀lẹ́. Ẹ káàbọ̀ sálàáfíà lẹ́wà. Àlàáfíà ni ọba. Lọ́bí bá wa sọ. Ọba ẹ pé àkáǹtì ọba yín sára epo fún yín. Ẹni tó bá wọn kó wọn kété sápò ìgbà tí wọ́n pe àkáǹtì nọ́mbà lẹ́ẹ̀kan kó má pe àkáǹtì nọ́mbà lọ. So ìgbà 1 million fẹ́ máa pa àkáǹtì nọ́mbà ni. Ṣé 100 billion lẹ́fẹ́ sẹ́ǹdì? Ẹni bá fẹ́ fún mi lówó tó wà ní respect, máa bu èpè ìlú pẹ̀lú owó ẹ̀. So tó bá fẹ́ fún mi lówó, my account is 30,400 31,258. Kì í ṣe pé dandan kẹ́ wá sókè. 25,000 10 cents. ó ní oní question wo ń play music. Mo ti stop ẹ má bínú ọba àbọ̀gbọ̀ yìí ẹ̀wọ̀n pẹ́ fẹ́ pa program mi jẹ́ nìyẹn. ọba mo ní question. Oya go on. Nínú Bible ó sọ pé Adam àti Éfà àwọn náà ṣe Ọlọ́run tó fi dé pé a fi ń kú ni pé òun ló fi dé pé àwọn èèyàn wáyé wọn kú. Kí wá ni ó kan tàwọn bí ẹranko níbẹ̀? Ṣebí àwọn èèyàn la ṣe Ọlọ́run ṣó yẹ kí ó máa kan bí àwọn ẹranko bí ajá gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ṣó yẹ káwọn náà máa kú? When àwọn tó kọ bíbélì yẹn àwọn lọ̀rọ̀ yẹn yé bọ̀ lọ́dọ̀ ti tèmi gbogbo Ádámù àti Éfà ṣe Ọlọ́run yẹn. Ó ti yé yín. Bẹ́ẹ̀ ni sà. Bó ṣe rí. Ẹ ṣeun gan sà. Ádámù àti Éfà ṣe Ọlọ́run níbo náà ti ṣe wọ́n rọ́lọ́run rí. Ádámù ní bolúwa ta ló ní kó lọ Jésù fún un. Hello, ọba ẹ káàsán. Àlàáfíà lọ. Dáadáa ni. Níbo mo ti máa ṣí kámẹ́rà? Ọba mi màá rí ibi tí mo ti rí. Ok, ẹ káàsán sà. Ẹ kú jọ mi. Ṣé ẹ ní bèrè tẹ́fẹ́ wá bèrè àbẹ́ ẹ kàn fẹ́ wá rojọ́?
Ọba Alfana. Ọba. Lọ kí màmú mọ́sálásí ẹ̀ pé alpha. Are you here to ask questions or what? Kò sáyé sẹpẹtẹ́rì níbí yìí o. Ọba ẹ káàárọ̀ mẹ́rin. Káàbọ̀ sálà. Àlàáfíà ni sà. Láti Japan mo ti ń pè mo ní ìbéèrè kan tí fẹ́ béèrè ni. Láti bá ti béèrè ìbéèrè yẹn jọ lẹ́yìn yẹn màá send owó ní àkáǹtì yín lọ́wọ́ kẹ́ fi ra epo sí mọ́tò àbí anything. Bàbá ẹ jọ. Mo máa ń lálàá pé àwọn èèyàn tó bá ń lé mi lódìdí màá dẹ̀ tún máa fò. Àwọn èèyàn mi ọ máa lọ so èmi kàn máa fò. Ó máa ń ṣẹlẹ̀ constantly so aláyẹn ò kí ń yé mi. Ṣé mò ń bọ́rí nínú wàhálà ni àbí ayé ló ń lé mi? Àkótí ẹ̀ tí yé mi báyìí bàbá. Nǹkan tó túmọ̀ sí ni wípé ogun pọ̀ ní ìgbésí ayé yín. Yé. But Ọlọ́run wà lẹ́yìn yín láti gbà yín. Olúwa ṣe o. Ìtumọ̀ fífò tẹ máa ń fò nìyẹn. Ká ní pé òkè ń fò ni ìyẹn lè wúwà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ sì ń fò yẹn ìyẹn túmọ̀ sí wípé ní ogun tó bá fẹ́ fèsì Ọlọ́run ṣetán láti gbé yín kọjá ogun náà. Ọba ẹ ṣé o. Ọba ẹ ṣé gan. Mo ní àkáǹtì ń lọ́wọ́ màá tẹ̀ sí yín sí nǹkan tí kò fẹ́ mọ̀ nìyẹn. Ẹ ṣé. God bless you sir. Ẹ káàbọ̀ sálàáfíà ni. Bẹ́ẹ̀ni o, ṣàlàáfíà lẹ́wà. Dáadáa ni kí ni ìbéèrè yín? Ọba mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Okay. Ó máa ń ṣẹlẹ̀ sí mi nígbà míì tí n bá ti lálàá báyìí tí mo rí bẹ́ẹ̀ ni pé bóyá bàbá mi tó ti ṣaláìsí tàbí ará ilé tó ti ṣaláìsí tí n bá ti nínú àlá yẹn tí n bá bá wọn sọ̀rọ̀ tí n bá ti ní nǹkan bíi business tí mo fẹ́ ṣe tàbí tí n bá yà ti bá wọn sọ̀rọ̀ lórí àlá yẹn tí n bá ti jí ìyẹn mi pé ìnáwó kan ó máa ṣẹlẹ̀ nìyẹn láìpẹ́ màá dẹ̀ ṣe ìnáwó yẹn pé wọ́n á pè mí owó tó yẹ kó wà lọ́wọ́ mi tẹ́lẹ̀ tí mo fẹ́ lò màá lò sí kinní ẹ̀ kí ni mo lè ṣe kí nǹkan yẹn kó stop. Ní kòríta yẹn àwọn yẹn ó pín sí ọ̀nà méjì. Okay. Ní kó jẹ́ wípé inú wọn ò dùn sí kán tó kú káwọn yẹn. Ní wọn ò ṣe kí ni? Ní kó jẹ́ wípé inú wọn ò dùn sí yín. Okay. Kẹ́nìyẹn tó kú. Okay. So ìgbàkigbà tẹ́ bá ti wá rí lálàá rí wọn tó jẹ́ pé ọ̀rọ̀ ìnáwó ló máa ń wá. So àwọn ipa tó yẹ kẹ́ kó nígbésí ayé àwọn yẹn nígbà tó ń wà láyé ẹ̀ òkú so owó yẹn lè wá san ní dọ́bù yẹn. Kí lèèyàn wá lè ṣe? Ẹ máa pe àwọn babaláwo ìjọ ọmọlúwàbí pé kán bá yín bọ eégún ilé àti òòṣà ọjà. Kán bá mi bọ eégún ilé àti òòṣà ọjà. Òrìṣà ọjà eégún ilé òun lẹbí bàbá òrìṣà ọjà òun ni ẹbí ìyá àti ìyá.
bẹ́tẹ́ ni ẹ bá jẹ́ bíi kírísítẹ́nì nǹkan tí ò lè ṣerú nǹkan mẹ́rin. Kó máa ṣe àgbà náà lọ́nà. Pásítọ̀ fúnra ẹ̀ gan ń lo ìbàntẹ́ nínú bíbélì ká máa sọ pé ẹ̀yin sọ pé ẹ̀yin ọmọlẹ́yìn. ok ẹ ṣe. Ẹ mọ̀ wípé gbogbo kan ló ní ìwúlò títí ẹ̀, òkùnkùn ní ìwúlò títí ẹ̀, ọ̀sán dẹ̀ ní ìwúlò títí ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìyẹn tó bá ní kí ọmọ ìmọ́lẹ̀ lòun tó bá ti di alẹ́ kókó láyé tílẹ̀ bá ti mọ́ kó padà wá. ok ẹ ṣe mo dúpẹ́. wọ́n ní ká bọ eégúnlé abọ eégúnlé ẹbọ kò fẹ́, wọ́n ní ká bọ òrìṣà ọjà ẹbọ kò gbà, wọ́n ní ká bọ olúbọ̀bọ̀ délé bọ̀. You don't need to know. You don't need to do anything. You don't need to do anything. So, sáà máa ṣàánú kó dẹ̀ máa ṣoore. Tó bá dẹ̀ wọ́n láti ṣe kankan, ẹ lè pe àwọn awo ìjọ ọmọlúwàbí. Pé kán bá yín bọ bàbá àti ìyá yín, bóyá wọ́n wà lẹ́yìn yín, òun ló fà tẹ́ fi ń borí àwọn ogun yẹn. So that is all. Bọ̀ ká ní wípé ẹ ò kì í ráyè fò nísìnyí ló ní problem. Bẹ́ẹ̀ ṣe ń fò yẹn ẹ ò ní problem. Gíwá Oyèlékan, God bless you for the gift. Wàláhì bàbá yẹn ti gbé wọn. Hello, Basọ̀run. Bàbá mi kí ló ń lọ ọ̀gá? Dáadáa ni sí àlàáfíà lẹ wà. Yes sir, akọ́jọ́ mẹ́ta sir. Ọjọ́ kan pẹ̀lú ṣé ní ìbéèrè ni. Bẹ́ẹ̀ mo ní ìbéèrè ni sir. Ó yá ìbéèrè. Mo ti pè yín láàárọ̀ yìí tẹ́lẹ̀. Kí lẹ sọ láàárọ̀ yìí, kí lẹ sọ mẹ́ẹ̀? Mo ní báwo mo ṣe lè báyà Bígẹ̀ sọ̀rọ̀, mo fẹ́ fẹ́ wọn sílé gangan. Pè wọ́n lórí fóònù. Ẹ bá mi ọba. Hello. Ṣé ní ìbéèrè? Ẹ kújọ́ mẹ́ta o. Ọjọ́ kan pẹ̀lú ṣé ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè. Mo ní kí n kí yín ni o, mo máa ń gbádùn gbogbo prógámù yín o. Ọlọ́run rántí ń ṣe rere ẹ̀ ní rí dàbò. Àmín o. Ẹ ṣé o. Yes sir. Yes sir. Hello. Ẹ ra sá o. Ṣé ní ìbéèrè? Àmọ́ ní kí náà ni o. Ẹ ṣé o. Wàhálà àwọn èèyàn ṣáà pọ̀. Mo ní mi ò láì kéèyàn máa kí mi. Ní kẹ́ wá fún mi lówó àbí kẹ́ wá sanwó kẹ́ wá béèrè question, that is all. That is why I'm here. Hello. Abba Solomon, ẹ káàsán. Ẹ káàbọ̀. Ẹ kọjọ́ mẹ́ta. Èmi kàn máa ń gbádùn ètò yín ni every time. I used to enjoy anytime you are live and whatever you say. Ọlọ́run á máa fún yín ní ọgbọ́n àti òye o. Kò ní sún yín, kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run. You are doing a good job. That's just the thing. Thank you. Àwọn àdúrà tí ò lówó nínú wọn. Ọ̀nà àdúrà tó bá ti lówó nínú wọn tó máa gbà lọ. Hello. Hello. Ẹ kúrò lẹ́. Kí ni ìbéèrè yín? A ní ká kí yín náà ní agbádùn ètò yín ni o. Ẹ wá sí wọ́n rán yín wá lálẹ́ yìí ni mo máa kó lórí láìfù yìí o.
mo ní mi ò like kéèyàn wá máa kí mi, I hate it. I don't like anybody greet me. I'm here for question and answer. Either you ask question or you give me money. I hate kíkí. Mi ò like kéèyàn máa kí mi, ẹni tó bá fẹ́ kí mi kó fowó kí mi, kó fi gift kí mi, kó fi lion kí mi. Tẹ́nìkan bá tún kí mi lẹ́yìn eléyìí, ó tún dọ̀la nìyẹn. Gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Mo ní mi ò like kéèyàn máa kí mi, ṣé dandan ni? Hello. Bàbá Solomon. Ẹ káàbọ̀ sára fí àlẹ́ wà. Ẹ ṣeun ṣeun. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ìgbà mélòó ló yẹ kéèyàn máa ka Báíbù? Àbí ìgbà mélòó lèèyàn lè ka Báíbù tó máa gbéyàn wọ ìjọba ọ̀run? Béèyàn ka ẹgbà tí ò bá ti níwà gidi kò lè débi kankan. Ẹ̀mí ni pé ká máa ka Báíbù mí nì. Ìwà ló máa gbéyàn dé ìjọba ọ̀run, kì í ṣe kíka Báíbù ló máa gbéyàn débẹ̀. Èmi gbàgbọ́ pé Báíbù kíkà ló máa gbé mi dé ìjọba ọ̀run. Continue kẹ́ máa ṣe lọ́nà. Ìgbàgbọ́ bàbá ọgbọ́mọlà, ìgbàgbọ́ anybody ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n ó máa ṣe díẹ̀ lọ́rọ̀ náà. Kí lẹ wí? Mo ló Báíbù kíkà náà máa ṣe díẹ̀ ńbẹ̀. Ó lè tọ́ yín sọ́nà, ó lè fún yín ní àwọn ìtọ́sọ́nà kọ̀ọ̀kan tẹ́ bá farabalẹ̀ ká. Ok. Ẹ ṣé o. Hello, sir. Ẹ káàbọ̀ sára fí àlẹ́ wà. Yes, era, sir. Yes, sir. Ṣàlàfíà ni, sir. Dáadáa ni o. Yes, sir. Mo fẹ́ béèrè question kan ni. Ṣé mo pé Bible sọ pé má pariwo sí mi létí mo wà lórí láìfò. Mo lè wọ́n ẹ má lẹ̀ o. Hello, sir. Ṣé ẹ ń gbọ́ mi, sir? Mo ń gbọ́rọ̀ yín. Bíbélì sọ pé ẹ mọ̀ pé ọ̀la ni World Children's Day. So Bible dẹ̀ sọ pé ọmọ ni ìní Olúwa, ọmọ inú sì ni èrè rẹ̀, bí ọfà tí lọ́wọ́ alágbára. Wọ́n á ní kí n béèrè lọ́wọ́ yín, kí ni ṣé èèyàn lè ti torí àìrọ́mọbí kọ ìyàwó? Fún ẹni tí òye ayé bá yé, èèyàn lè torí tọ́mọ kọ ìyàwó. But fẹ́ni tí òye ayé òye, ó lè ti torí ọmọ kọ ìyàwó. Kí ló fà á tẹ́ni tó ìyá yóò bá yé tá fi kọ ìyàwó? Àbí ẹ ṣàlàyé túbẹ̀ ẹ délẹ̀, like ẹni tó ìyá yóò bá yé, ẹni tó ìyá yóò bá yé.
for example ẹni tó ìyá ayé bá yé ó yẹ kó mọ̀ wípé ó ṣeé ṣe kí èèyàn bímọ kí ọmọ tó bí yẹn má wúlò fún ó ṣeé ṣe kí èèyàn má bímọ kí àwọn tó bá fowó ẹ̀ ràn lọ́wọ́ kí wọ́n kẹjú ọmọ tó fúnra ẹ̀ bí lọ. So téèyàn bá lè think dé àwọn level yẹn bí ìyàwó ọba bímọ tó bá ti fún ẹ ní ìfọkànbalẹ̀ tó bá fún ẹ lálàáfíà kò sí nǹkan tó fẹ́ lè fún but fún àwọn tó ń wẹnu ayé àti àwọn tó fẹ́ báyé lọ bí ìyàwó wọn ò bá ti bímọ kí làwọn ayé máa sọ kí làwọn ayé máa sọ pé ó ṣẹlẹ̀ bàbá wọn máa sọ pé lè lóko wọn máa tó tiẹ̀ lé ìyàwó wọn lọ. Irúfẹ́ mi nísìnyí mi ò lè lé obìnrin tó tẹ ò bímọ but tóbìnrin bá bímọ mẹ́wàá fún mi tó bá ń fún mi ní headache máa lè dànù àtọmọ mi ò fẹ́ rí gbogbo wọn. Bọ̀ ṣé kí wàá ní òfin ẹ máa bí sí kẹsì máa rẹ̀ sí yẹn tí kò bá kí ṣe òfin náà ó dàbí blessing ni so tí blessing yẹn bá wà ń bẹ̀ ṣé a máa wá lè bá ọkùnrin tó bá kọ ìyàwó ẹ̀ sílẹ̀ torí àìrọ́mọbí ṣá lè bá wọn wípé nǹkan ṣe ò dáa wípé wọ́n tẹ̀lé bíbélì ni pé ẹ máa bí sí kẹsì máa rẹ̀ sí àwọn dẹ̀ fẹ́ bí sí wọ́n dẹ̀ fẹ́ rẹ̀ sí. Ayé ìgbà tó ní ká máa bí sí ká máa rẹ̀ sí wọn kì í tan pápásì nígbà yẹn. So ayé ìgbà yẹn gbogbo nǹkan tó bá fẹ́ lò fọmọ oko náà máa ti já níṣẹ́ ẹni tó bá rẹ̀ sí ó bímọ fẹ́ lò ní ìlú àfi tó bá ti wà òkè ìwọ gan kò sí bó ṣe fẹ́ wà òkè tó gan tó bá jẹ́ pé òkókó pẹ̀lú àwọn politician tó kówó Nàìjíríà jẹ àwọn oníṣẹ́ gidi kan ẹ tó bá fẹ́ fèsì ọmọ mẹ́fà báyìí amúra gan. tó bá fẹ́ tọ́mọ mẹ́fà ìtẹ́sọ̀ ti yé mi ọba àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan fún àwọn àkọ́bí wọ́n ní paternity majority àkọ́bí wípé ó máa ń shake wípé wọ́n máa ní láti béèrè lọ́wọ́ ìyá kúlẹ̀kúlẹ̀ ṣé òótọ́ ni ọ̀rọ̀ yẹn àbí kí dẹ̀ wá nídìí paternity in the sense that pé ẹni tó ń pè ń bàbá wọn ń gbà míì ó máa ń ṣe é ṣe kó má jẹ́ kó ń kọ bàbá wọn àwọn most especially àwọn àkọ́bí wọn kì í fi bẹ́ẹ̀ sọ fáwọn àwọn bíi last born àbí àwọn bíi tó bí ṣèkejì àbí àwọn tó kọ wọlé àmọ́ àwọn first born yẹn ó máa ń fẹ́ ní back and forth kan nínú kí lẹ́yìn lè rí sọ ẹ̀rọ ọ̀rọ̀ báyẹn àbí ṣó depend lórí obìnrin ni. 88% àkọ́bí ọmọ máa lè ní. Ọba àwọn àkọ́bí wòye. Àwọn náà mọ̀ pé wọ́n rí ṣe ó máa ń affect wọn náà. Because the reason why is nígbà tí ọkùnrin dètò obìnrin eléyìí tó pọ̀ jù nínú àwọn ọmọ yẹn ilé ìyá wọn náà ti lóyún wá wọ́n fi lọ ṣe introduction yẹn. So ní premises yẹn kì í ṣe ọkùnrin kan ló bóbìnrin yẹn sùn ẹni tóbìnrin láìkì ló gbóyún fún. So àkọ́bí kọ́mọ wọn máa ń pọ̀ gan ìdí nìyẹn àkọ́bí tó bá soríire ó scarce. Ṣé kò sí any spirituality èmi máa ń rò pé issue àwọn àkọ́bí yẹn pé ó ní spiritual aspect kan nínú ni mi mọ̀ pé irú nǹkan báyìí náà tún lè fà á wípé ó tún lè fà lọ. Ilé tá bá fèrè kọ́ èrò ló máa wò náà because obìnrin ò ní jẹ́wọ́ láyé kò ní sọ wípé lágbájá báyìí ló lóyún ẹ tó bá láìkì for oyún àkọ́kọ́ yẹn ẹ tó obìnrin bá láìkì ló máa ń gbé fún. So bó ṣe rí ni so ẹ tó bá ti bí àkọ́bí yẹn ojú minus ẹ̀ nínú ẹ pé léyìí kò fi tètè ẹ̀ tó fẹ́ láti number 2. Àmọ́ kó máa ṣètọ́ lọ kó máa tọ́jú wọn lọ. Gẹ́gẹ́ bí bàbá àti ìyá àwọn sábà máa kọ wípé wẹ́ sọ pé bá jẹ́ pé ọmọ ọlọ́mọ ńkọ́. Ayé ti dáyọ̀ làjú pẹ̀lú owó péréte DNA test ti wà sá. Ẹni tó bá lọ ṣe DNA test ó fẹ́ kọ́lé application sí ìgbésí ayé ẹ̀ nìyẹn. Ẹni tó bá láròjinlẹ̀ ló máa ń ṣe DNA test.
ọba. nǹkan tó lè mú èèyàn ṣe DNA test ni pé tí argument bá wà lórí ọmọ tí o bá ti sí ẹ pé mo fẹ́ mọ̀ bóyá ọmọ tí àwọn ẹbí bóyá tèmi bóyá kìí ṣe tèmi ẹni bá lọ sí DNA test ó ti sọ fún ara ẹ̀ pé òun fẹ́ fúnra ẹ̀ gé ẹ̀mí ara òun kú. Toró máa ronú kú ni. Because ó máa ronú kú ni because inú ọ̀dẹ̀ ní dùn tí tó máa fi kú. So èèyàn bá mọ̀ kò kí ń béèyàn nínú sílẹ̀ máa tọ́ máa lé ẹ lọ jẹ́jẹ́. Èyí torí èèyàn kan ó tiẹ̀ wà rampart Nàìjíríà tá a tiẹ̀ gbọ́ ní last month yẹn ọmọ mẹ́ta àkọ́bí àwọn mẹ́ta tó kọ́wọ́ léra wọn 4 second third kì í ṣọmọ tiẹ̀ èyí àgbìgbẹ́yìn tí ò tí ì dọdún méjì lọ ó wá lọmọ tiẹ̀ nínú gbogbo àwọn ọmọ ó dẹ̀ ti tó àwọn ọmọ èyí tó ti wu jáde secondary school tó ti ń ṣe dáadáa nínú wọn. lẹ́yìn tó wá mọ̀ nísìnyí pé kì í ṣọmọ kí lè rí ẹ̀. kò ní pẹ́ kú o because hypertension. ó máa para ẹ̀ dànù ni don't do it. ìyàwó ta ló lọmọ ní tiẹ̀ ní sọ pé o gbọ́. nǹkan táyé gbà nísìnyí nìyẹn tó bá fẹ́ lọ máa wádìí wàá kàn para ẹ̀ dànù because bó bá lọ ní títì kan wọ́n lè lọ wa mọ́tò wọnú kọ́tà ìtọ́ wa máa wò ó pé níbo ni kí ti bẹ̀rẹ̀. nǹkan tí èèyàn bá fẹ́ nǹkan tó bá dẹ̀ sí lè fòkásì síta o ò lè dọ̀là o ò lè di lọ́la àsìkò fáwọn ọmọ ẹ̀ proud ẹgbẹ́ ní sọ́hun ní ọmọ ẹ̀ ní. exactly. ìjọ táwọn èèyàn bá ti ń sọ ìjọ náà lẹ́nu yẹn máa ronú all the time so don't do it àfi tí argument nǹkan tẹ bá rí pọ́ bá Solomon sí DNA bóyá obìnrin lóyún àwa ń hádé òpin èmi ló ní ẹ̀yin lẹ́ni àbí kóbìnrin purọ́ pé èmi ló fún òun lóyún kí dẹ̀ mọ̀ pé mi ò dórí. tẹ́yìn dẹ̀ mọ̀ pé kì í ṣe ẹ̀yin lẹ́yẹ ṣe kankan síbẹ̀. obìnrin tí bá ti dórí tí ó bá ṣe pé èmi ló fún mi tí ó bá jẹ́ pé èmi gan ló lóyún máa gbà. ṣùgbọ́n obìnrin tí mi bá ti dórí tó bá lọ pé èmi ló ní oyún mo lè lọ sí DNA bọ́sọ̀ obìnrin tí mo bá ti dórí tó bá lọ pé èmi ló lóyún mo máa gbà. bóyá torí pé orípẹ́ lówó lọ́wọ́ ni bóyá torí pé orípẹ́ wà ókè ni. òní mi máa tọ́ ọmọ yẹn náà síbi mo ń tọ́ síbi ẹmọye tí mo ń fáwọn èèyàn ń ta ni. èbó lèmi ló ní màá dẹ̀ máa tọ́jú ọmọ ẹni tó sì kó ọmọ ló lọ́mọ náà. èyí ò mọ́mọ́ tó máa sìyàn kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn. ìtumọ̀ ẹ̀ ni wípé ọmọ tí wọ́n bá gbogbo agbára rẹ pé ọmọ gidi rèé ó lè dọ̀la kó má wúlò kó jẹ́ pé ọmọ tí ẹ wò pé eléyìí ò lè jẹ́ èèyàn àbí eléyìí kì í ṣe mi ló bí jẹ́ kí sáà tọ́jú ẹ̀ tó jẹ́ pé olùmọ̀ wá gbé yín lọ́la. That's true we understand right. so ẹ̀yin ò lè advice pé kí ọkùnrin kó lọ ṣe paternity test kó lọ. ọkùnrin tó bá try ẹ̀ ìjọ tó ti gbẹ́sẹ̀ lẹ́nu hospital tó ti lọ sí èèyàn ó ti gẹ́mi ara ẹ̀ kúrú because kó má rí ìbànújẹ́ ó dàbí ìgbà tó yẹ pé ntọ́lọ́ ń dùn nínú tó wá sọ pé ní ìgbésí ayé nǹkan fẹ́ yan ìbànújẹ́ ni. ọba ṣe mọ̀ pé ṣé ẹ̀yin mọ rúurú tó wà ń bẹ̀ náà mi fẹ́ kẹ́ ẹ wò pẹ̀lú nǹkan tẹ́yin lè faradà ẹ wò gẹ́gẹ́ bí nǹkan tí àwọn ọkùnrin tó wà ń ta tó lè faradà ọba ẹ ṣe mọ̀ pé ìbànújẹ́ ńlá kan tó kí ẹ máa tọ́mọ àlè mẹ́ta àbọ̀mọ àlè kan gan ká má tó sọ pé mẹ́ta wọn pé ìbànújẹ́ tó nǹkan báyìí láyé yóò sísà. ó lọ wádìí ni kó tó mọ̀ pé ọmọ àlè ni wọ́n tí ò bá wádìí tó máa mọ̀. ẹ gbọ́ ọ̀kan tí bíbélì sọ ní ẹ̀ka ká bíbélì ni. ó ní bí ọgbọ́n ẹ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ẹ máa ṣe pọ̀ tó. So the more you inquire about something, the more you find out the reasons why you should not be happy. Ọlọ́run. So ìjọ tí yẹn bá ti gba ọmọ iṣẹ́ sí ṣọ́ọ̀bù ó ti wò pé ọmọ yẹn máa jí nǹkan mi ọmọ ẹ̀ padà kó sẹ́nu mọ́tò máa padà gbá lọ́jọ́ kan. jẹ́ kí n lọ ṣẹ́ẹ̀tì kámẹ́rà jẹ́ kí n sá lọ wò tó ti jí tí kò tí jí kí ló dé jẹ́ kó jẹ́lẹ̀ tó máa já fẹ́lẹ́ tó kò sílẹ̀ rẹ̀ síbẹ̀ ibi tó bá máa dé ló máa dé so ẹni tó bá ti ń wádìí fẹ́ẹ́ nǹkan jù á ní problem. ọmọ lásán. mo ní kóòdù fóònù ìyàwó mi mi ò sí fóònù ẹ̀ rí torí pé mo lè sí kí àwọn tóun àtẹjọ lọ sí skul kọ́nsẹ̀ǹdì òbò sí kọ́nsẹ̀ǹdì òkò sí mi ò dẹ̀ ní fẹ́ understand
òun kẹ́ tẹ tí bá mọ̀ ti wípé tẹ bá ti fi lè rí báyìí ẹ ní bá fi fẹ́. lè bá fi lè rí sí àlàyé tó fẹ́ ṣe so mi ò ní wò ó but èèwọ̀ ni fúnyàwó mi kó fi kóòdù sí fóònù ẹ̀ fẹ́ ti rí protocol bẹ́ẹ̀ ni sà. èèwọ̀ ni fún ẹ kó fi kóòdù sí èèwọ̀ ni fún èmi láti wo nǹkan tó ṣẹlẹ̀ ní fóònù ẹ̀ kóòdù tí yes kóòdù tí o fi sí yẹn ìtumọ̀ sí wípé I'm your husband I have access to everything. Access to everything, yeah. èmi náà mi ò kì í fi kóòdù sórí fóònù mi ó mọ kóòdù fóònù mi ìwọ tó bá dẹ̀ ti lọ orí òbó pọ̀ lórí wọ́n ì sẹ́ńdì òbó sí mi láàárọ̀ yìí òbó bó bá ti lọ wo ìwọ lọ wá wàá kó wàá kó kàn mí. So ṣé ìyàwó yín wá lè sọ fún yín pé àwọn ò fẹ́ understand since that you know lè understand nǹkan tó bá wà likely kẹ́ bá lórí fún ìyàwó yín ṣé ìyàwó tí náà lè fárígá káwọn ènìyàn àwọn ò fẹ́ understand because òṣùwọ̀n tá a bá fi ná ọkùnrin ká fòṣùwọ̀n yẹn náà ná obìnrin. tó bá fárígá kó owó tí mo fi lọ fẹ́ ní family ẹ̀ fún èmi náà kó máa lọ kí ṣe dandan. ẹ máa jọ ẹjọ́ fẹ́ra yín ni kì í ṣe pé. àjọ fẹ́ra so nǹkan tẹ̀yìn èèyàn understand èmi àti ìyàwó mi àti ní level kan kó tó di pé èmi àti ìyàwó máa wà ní level kan bí mo ṣe lọ dọ̀bálẹ̀ fẹ́ ní family ẹ̀ ó máa dọ̀bálẹ̀ fẹ́ mi náà tó bá ti dọ̀bálẹ̀ fẹ́ mi tí n bá ti yàn lé ó gbọ́dọ̀ yàn lé ṣùgbọ́n èmi ló wá fẹ́ èmi ló wá rà á èyí sì wọ́n ló wá fẹ́ èmi kí o bá ti rẹ́dà tó wá sí family mi kó wá dọ̀bálẹ̀ kó wá sanwó orí mi èmi ni leader of the house òun ò lè ṣe kó tó bá wù èmi ló lè ṣe kó tó bá wù mí láìjọ. Okay mo understand nǹkan tẹ́ ń sọ ọba ó ní questions kan tó máa ń fẹ́ béèrè tẹ́ bá wà lórí tẹ́ bá wo àwọn ó ní nǹkan tó go viral lórí internet mi mọ̀ tí lady kan sọ wípé ìyá ọkọ òun kò lè tí mọ́mí ọkọ òun bá gbá ìyá òun létí wípé òun ò lè bá ọkọ òun wí lórí ẹ̀ ṣá máa sọ pé irú obìnrin yẹn ó wà submissive ní àbógọ̀ wípé bíi kí ni. tọkọ òun bá gbá ìyá òun létí obìnrin ìyàwó ló ń sọ bẹ́ẹ̀ wípé òun ò lè bọ́kọ òun jà ṣá máa sọ pé obìnrin yẹn ó jóbìnrin tó wà submissive tó bu ọlá fún ọkọ ni àbóbìnrin tó gọ̀ torí ẹ̀ mọ̀ àgọ̀ òkè àgọ̀ àti submissiveness is quite two different things ni so ṣé ó gọ̀ ni àbí kó kàn wà submissive gẹ́gẹ́ bí aya pé I give my all to you as the husband. a ò lè dá ẹjọ́ yẹn ṣáá bẹ́ẹ̀ yẹn kò tó di pa máa lè dá ẹjọ́ yẹn. bẹ́ẹ̀ni. a gbọ́dọ̀ mọ nǹkan tí ìyá yẹn ṣe ká tó gba létí. ìyẹn la máa fi mọ̀ bóyá obìnrin yẹn gọ̀ bóyá kò gọ̀. kí ni àgbàlagbà ò bá ṣe sà. from example. ìyá ìyàwó lọ sílé ọkọ ọmọ ẹ̀. bẹ́ẹ̀ni. nígbà tó wá lọ sílé ọkọ ọmọ ẹ̀ so bóyá àwọn àti ọmọ ẹ̀ jọ ní misunderstanding wá lọ ń fi ọwọ́ ti ọkọ ọmọ ẹ̀ lórí irúfẹ́ ìyá ọkọ bẹ́ẹ̀ ní ìyá ìyàwó bẹ́ẹ̀ ní ìdìgbà tí gidi èyí sì ìgbà tó ti jẹ́ ojú ẹ̀ máa fọ́ ni o. ìkọjá yìí náà nìyẹn náà. bí ìyàwó yẹn bá wá sọ wípé òun ò lè bọ́kọ̀ òun jà tó ló ti yẹn all right. ṣùgbọ́n tó jẹ́ wípé bóyá argument kékeré kankan ṣẹlẹ̀ ìyá ìyàwó ò fọwọ́ kan ọkọ gbọ́wọ́ sókè ó wá na ìyá ìyàwó bóyá kò ń sọ̀rọ̀ sí àbò ń bu obìnrin yẹn bá sọ wípé òun ní react ọmọ àlè ni ẹ̀gọ́ nìyẹn sẹ́ẹ̀tì bí mo ṣe dájọ́ yẹn. mo sì yí bẹ́ẹ̀ ṣe dáa ìtọ́ máa ń pè ní agbẹ́rẹ́ nìkan jágbó òṣìkà ní bẹ́ẹ̀ ni. ó depend nǹkan tí ìyá ọkọ yẹn ṣe ká tó lè mọ̀ bóyá obìnrin yẹn gọ̀ àbí ó wà submissive. mo láì bẹ̀ dá ẹjọ́ yẹn tó tọ́ àwọn èèyàn náà torí àwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn sọ ni pé ó ti gọ̀ jù kò yẹ kó táwọn ò fẹ́ mọ̀ kò sí tágbàlagbò bá a ṣe irú ètò instances tẹ give yẹn sà ìyá ọkọ àti ìyá ìyàwó náà jọ ń tàwọn síra wọn ṣọ́kọ ò lè work out kó kúrò bẹ́ẹ̀ ni ó ti dọ̀rọ̀ àgbàlagbà méjì. kí lẹ pé.
mo ní ṣọ́kọ ò lè work out kó kúrò bẹ́ẹ̀ ni ó sì dọ̀rọ̀ àgbàlagbà méjì. níbo. ní first instance tẹ́ kọ́ give yẹn wípé bóyá ìyá ó èmi ìyá àti àwọn mi ń jà èmi àti àwọn mi ń jà ìyá ìyá mi wá fọwọ́ tì mí lórí. tìyín lórí yẹn kò tí ì pọ̀ jù náà ọba ṣé ó ti pọ̀ for jù what yìí. ìwọ ló bí mi ní are you my mother for what ṣé kò lè ṣẹlẹ̀ lórí kéèsì yẹn mo rẹ́dà ti ṣẹ̀wọ̀n ọ̀ máa rí pé mo pa màmá yẹn for what I might marry you and yours the same dress ṣebí ìwọ nìkan mo fẹ́ ṣebí ọmọ ẹnìkan mo fẹ́ kí ni tiẹ̀ pẹ̀lú ìgbésí ayé mi àtọmọ bá dẹ̀ mọ̀ pé òfẹ́ kọ́ ọmọ ẹ fẹ́ mi má gbọ́ ọmọ ẹ lọ́dọ̀ náà kí ló máa sọ pé ó jẹ kí ló máa sọ pé ó sí ẹ àwọn fọwọ́ tì mí lórí for what do I know you I marry your daughter I don't marry you. àwọn èèyàn ṣe statistic kan about 2 months ago tí mo rí wọ́n ní average àwọn tó ń gbé nílé like tó ń wà ní especially Nigerians tó ń wà ní ilé ọkọ báyìí tá bá compare sí tó ń dúró nílé ọkọ má jẹ́ kí sọ pé tó ń wà nílé ọkọ tá bá compare sí ages past maybe 40 years or about 4 decades 5 decades to this time a máa rí pé ó drop gan wípé ó já wálẹ̀ gan ju ayé àtijọ́ lọ táwọn èèyàn ń pẹ́ nílé ọkọ tó ń àwọn bírú àwọn tó bí àwa àwọn àgbàlagbà yẹn ẹ máa rí wọn tó ń forí tì kì í ṣe pé ó kàn wọ́n láti dúró síbẹ̀ bọ̀ wọ́n wò pé àwọn máa dúró síbẹ̀ káwọn kàn lè wà nílé ọkọ. Now mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí lẹ́yìn lérò pé ó fa irú significant drop báyẹn tí obìnrin ò kì í fi fẹ́ farada ṣé kí n pè ní ìyà tí ẹ̀kọ́ farada gbogbo nǹkan láti wà nílé ọkọ mọ́ tó fi jẹ́ pé in fact at times ní ìṣẹ́ máa rí pé marriage 3 months 2 months 1 month ó ń forí sọ́gi kí lẹ́yìn rò pé ó lè fà gangan. láyé ìgbà yẹn bàbá ló máa ń pèsè oúnjẹ sílé bàbá ló máa ń ṣiṣẹ́ ìyá máa ń tọ́ ọmọ nìkan ni ṣùgbọ́n ìyàwó ti ń rówó ọkọ ti ń rówó so kílẹ̀ wá expect pé kí ìyàwó wá fi owó ẹ̀ bá ọ̀fọ́kùnrin nígbà tí ìyàwó ti ń ṣe nǹkan tọ́kọ ń ṣe ní ayé àtijọ́ tọ́mọ bá fẹ́ sanwó skul bàbá náà máa lọ bá ẹni tó bá fẹ́ ṣe bàbá ni ẹni tó bá fẹ́ pọ̀ náyé ìsín ìyá kan ti ń lówó ju ọkọ lọ so àṣírí tí ọkọ ní ó ti wà lọ́wọ́ obìnrin so kò sí bí wọ́n ṣe lè alágbára méjì ò lè gbé ní ọkọ̀ gan náà. ṣé ọkùnrin míì wá lè ní àṣírí míì tó tún yàtọ̀ sí yẹn tó fi lè gba ipò ọkùnrin padà yàtọ̀ sówó àbí kò sí àṣírí mọ́ tó bá ti jọ balance láàrin àwọn méjèèjì wọ́n sì jọjọ ọkùnrin. nǹkan ṣe ni pé àwa nìkan la lè ní àṣírí yẹn lọ́wọ́ because from example irú èmi nísìn ilé ìta di style mo ẹsẹ̀ lówó ju ìyàwó mi lọ ìyàwó mi lówó jù mí lọ tẹ́lẹ̀ first car tí mo kọ́ ra ìyàwó mi ló rà fún mi but first car tí mo rà yẹn tó bá fẹ́ jáde tí bá ní kò ní wọnú mọ́tò yẹn kò ní wọ̀ bẹ́ẹ̀ ni owó ẹ̀ ló fi rà but orúkọ mi ló kọ síbẹ̀ bá ní òun ní wọnú mọ́tò yẹn mo lè fi ohun sílẹ̀ ní sílé kí lọ fi mọ́tò yẹn gbé àlè lọ sílé hòtẹ́ẹ̀lì kí lọ fi dólóṣó. ṣé ní apàtọ̀dọ̀ tí wọ́n yẹn ṣé ọgbọ́n ni pé wọ́n forúkọ yín sí yẹn ni àbí kò sí ẹ̀yin ò rí pé ọgbọ́n wà bẹ́ẹ̀ ẹ̀yin wò pé kò sọgbọ́n bẹ́ẹ̀. wọn kò ra mọ́tò fún ara ẹ̀. nígbà tí nǹkan tó wá rà fún yín tó forúkọ yín sí. ẹni sùúrù ẹlẹ́kì sàlàyé bó ṣe rí kẹ́lẹ̀ mọ ẹjọ́ tẹ́fẹ́ dá kò sọ wípé ọba pé òun fẹ́ ra mọ́tò èmi ló sọ wípé mo ní ìdí mọ́tò wípé bá mo ṣe lè rówó ó dẹ̀ ló máa bá mi gẹ́ẹ̀tì owó ó dẹ̀ kówó fún mi mo dẹ̀ sọ fún pé owó tó kó fún mi yìí ṣé mo lè fi mọ́tò yẹn gbé olóṣó bá ti mọ̀ pé mi lè fi gbólóṣó wọ́n á kówó ẹ̀ fún mi o ṣé mo lè pàṣẹ lé mọ́tò yìí bá ti mọ̀ pé mi lè pàṣẹ a lè máa bọ̀ kó sẹ̀mí kí bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò yẹn kí máa bọ̀ ń lé o kó gbọ́kadà wá lé o ṣó pè é àbí kò pè é bá ti mọ̀ pé kò pè é di owó ẹ mú. so mo máa gbogbo foundation mi kan mi máa build
àwọn ọmọ mi tó wà ní Instagram dá mi mọ̀ tó bá fẹ́ fún mi lówó tó bá fún mi ní respect màá bù ìpèlú àtowó ẹ̀ kó di owó ẹ̀ mú. So ó depend foundation kìíní yẹn so ìgbà tí mo ti sọ fún yẹn ó ti mọ̀ wípé kí màá ní tó sọ kò tí ì gbowó dání kó tó sọ. So ó mọ̀ pé màá ní ó mú nìkan tó ń sọ tó bá mọ̀ pé ó fẹ́ máa pàṣẹ fún mi pé ó ra mọ́tò gbìyànlẹ̀ kan fún mi di mọ́tò ẹ̀ mú pé máa tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ máa sẹ̀ gan. So that is the key. Bẹ́ẹ̀ni. So key tó wà níbẹ̀ nìyẹn torí agreement ti wà tẹ́lẹ̀ kó tó rà so lójú àwọn èèyàn tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn oògùn ni má lè rí má nìyí náà oògùn ni kì í ṣe oògùn foundation ni. Bí mo ṣe wà ní wàá fẹ́ billionaire lẹ́nu màá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o lè kúnlẹ̀ fún mi ní public. Wọ́n á pé wọ́n lè kúnlẹ̀ fún mi ò fẹ́. I understand, sir. Because irú ẹ nísìnyí ni mo fẹ́ jáde tí wọ́n fẹ́ gbé mọ́tò kan tó máa sọ fún mi pé kí n bọ́lẹ̀ ní mọ́tò yẹn pé wà tí àwọn èèyàn tó wà special lẹ́fẹ̀jọ lọ sí meeting lónìí pé mi lè gbé pé lónìí fi gbé tó bá ti sọ bẹ́ẹ̀ fún mi ò kì í ṣe ìyàwó mi èmi ni ìyàwó. So èmi nìkan ló ní àwọn kí yẹn lọ́wọ́ so ọkùnrin mi tó lè ní láyé ìsìn because kí àtijọ́ làwa ń lò. Ẹ wo irú kí ìtẹ̀ ní lọ́wọ́ yẹn bóyá Nàìjíríà nìkan ní kọ́kọ́rọ́ yẹn ilẹ̀kùn Nàìjíríà nìkan kọ́kọ́rọ́ yẹn lè ṣí ẹ mọ̀ pé máa ń gbéra yín ní ọba àgbáyé. tí bá dé lóyìnbó máa lo kéèyàn. Ọba mi rò pé ẹ jẹ́ ìṣàlàyé fún yín sà ẹ jẹ́ ìṣàlàyé fún yín ṣé ẹ rí nílùú òyìnbó báyìí ẹ lè kọ́ ilé in fact kẹ́ forúkọ ara yín sí tí iṣu bá dá yín pọ̀ sẹ́ ẹ̀yin náà ní kẹ́ kú òǹlé tẹ́ ẹ kọ́ yẹn tẹ́ ẹ ní iṣu tẹ́ ẹ kọ́ yẹn tẹ́ pẹ́ yín lẹ ní yẹn ẹ̀yin lẹ máa kú òǹbẹ̀ o ẹ máa fi àwọn yín síbẹ̀. ṣèbí ìyàwó ló máa lọ fẹjọ́ mi sùn ìjọba. Ká anybody bá pẹ́ ìgan lẹ lọ fẹjọ́ sùn ẹ̀yin lẹ máa kú òǹlé sà. èmi èèwọ̀ ni fún mi láti lọ fẹjọ́ ìyàwó mi sùn ṣèbí ìyàwó mi ló máa fẹjọ́ mi lọ sùn ìjọba. Bẹ́ẹ̀ni. ẹ̀yẹn fi yẹn lẹ̀. Ó ti yé ni ọba o ẹ jẹ́ kó yé padà. Ṣé gbogbo àwọn tó wà nílùú òyìnbó ìyàwó wọn máa ń kọ̀ sí wọn lẹ́nu. Irọ́ no. What are we talking about? People are living good life happily. Ní Nàìjíríà gan obìnrin mi ń gbá etí ọkọ ẹ̀ ṣeré ní Nàìjíríà wáyé ṣe rí gbogbo kan ṣiṣẹ́ pẹ̀lú bó bá ṣe build ìgbésí ayé ẹ̀ ṣe rí àwọn obìnrin tó ń wò yẹn memory ni wọ́n ní nǹkan tó bá build sọpọlọ wọn náà máa ṣe. Obìnrin tó gbé respect wá láti inú ilé ìsìn láti inú ilé bàbá àti ìyá ẹ̀ tí wọ́n tọ́ nílé rẹ̀ tó kí ẹ wípé ẹ káàárọ̀ sa ọkọ mi tó sọ no lárúkọ mọ́ mi lórí ó wá dọ̀la ó wá ń yẹ̀yẹ́ ẹ wá sọ wípé wáì kíníkan lọ́wọ́ ìyá alágbájá ìwọ ló sọ pé kó máa yẹ̀yẹ́ ẹ. Ìwọ ló ti gbére ní lọ́wọ́. Nǹkan tó dá lòdù sí lórí ni wípé kó máa yẹ̀yẹ́ ẹ. Tí ọkùnrin mi irúfẹ́ bí mo ṣe jẹ ìgbàdo yẹn nísìnyí tí ọkùnrin mi bá fẹ́ bo omi ẹ̀rù máa bá àti pé ìyàwó ẹ̀ pé kó bá òun gẹ̀tò mi. Why do you marry? I'm telling you. So ìgbà míì wà tó bá rí wípé mo ń ṣe life lọ́wọ́ ń sìn mo lè fúnra mi lọ mọ́ mi oúnjẹ tí mo jẹ lẹ́nu èmi fúnra mi ló sì. Ó tọkàn yín wá láti ṣe é ni. Ó wù mí láti ṣe é nìyẹn. Kì í ṣe pé bóyá timetable kan wà bí kan tó ti kọ síbi kan pé òní ìyá ọba Solomon ló máa dáná ọ̀la ẹbí máa dáná. Ìgbà tí ara ò fẹ́ pa obìnrin nì dànù. So mo fẹ́ dáná lénìí tí bá dẹ̀ ti ń dáná mi lọ ẹ má ta sí mi. Ọ̀la o pé ó wá pè mí wípé hello ẹ wá dáná. Èyí ni náà kàn. Wàhálà máa ṣẹlẹ̀ ogun máa jà àpòtù fún wa wo. Gbogbo kan ló ní protocol yẹn lẹ́yìn ọmọ ìsìn òní protocol ni ó ní ìdíwé memory lóbìnrin ikọ̀ tó bá dá lòdì sí wọn lọ́pọ̀lọ́ ló máa ṣiṣẹ́. Ẹ bá ṣàkíyèsí àwọn obìnrin kan wà àwọn tó ń tọ́ nílé sápá ó fẹ́ wá sí birthday ó wá ní wo ra aṣọ fún wo ra wíẹ̀sì wo ra oríṣiríṣi wo ṣe lọ́dún kìíní wo ṣe lọ́dún kejì ó wá lọ́dún kẹta wọn ní ó fẹ́ stop ẹ̀ adogun sí ẹ lọ́rùn. Kò lè stop ẹ mọ́ ó ti di
there should be ìgbé sí consequences. mẹ́mórì ẹ̀ wípé tó bá ti fẹ́ ṣe birthday kó báyìí ló gbọ́dọ̀ máa ṣe fún. Irú èmi ń sìn mi ò kì í kíyàwó mi happy birthday. Kó má dẹ̀ kí wọ́n ti mọ̀ wá yín ni so wọn lè kí ẹ̀. kì í ṣe wọ́n mọ̀ wá mi ò kì í kí èèyàn happy birthday, mi ò kíyàwó mi happy birthday. Ṣé ẹ̀yin ò bìkítà ni àbí ẹ̀yin ṣe bìkítà? Mi ò fẹ́ dá wàhálà sílẹ̀ sílé ni nǹkan tí mi ò nílè tí pé mo ṣe wá sọ pé mi ò kí yẹn ó lè fẹ́ ṣe birthday kí n kí. Ṣùgbọ́n ìjọ tí mi ò bá kí kò ní dogun sí mi lọ́rùn wípé kò láìkí mi mọ́. Ṣé mo máa ń kí ẹ tẹ́lẹ̀? Mi ò gbogbo náà kí n kí ẹ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹ tó ti sọ fún mi pé ẹ tó jẹ́ wípé aago 5 àárọ̀ owó ti lọ jí happy birthday tí ìhàn ní jẹun ìkòkò ó wá sí fún lọ́dún kan wo ti rúgi oyin. Nǹkan tí mi ò fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. Nǹkan tí bá mọ̀ pé kíní yóò ṣeéṣe kí n fail ẹ̀ mi ò ní practice ẹ̀ mi ò ní bẹ̀rẹ̀. That is key because ènìyàn ni wá. Ṣé ń kọ́lẹ̀ ọba ti mú kóòtù kan sílẹ̀ o. That is the key. Ilé ayé yìí kò le ó depend bó bá ṣe play role yẹn ẹlòmíì ló fún ọwọ́ ara ẹ̀ kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ síra ẹ̀ lọ́wọ́. Nínú ilé ọba Solomoni kò sí nǹkan tó ń jẹ́ aṣọ ọdún aṣọ Easter aṣọ December. Ọjọ́ tí ó bá ti wùn wá la máa ra aṣọ a ò ní special day fún nǹkan báyìí. A lè lọ sọ́jà lénìí ká ra aṣọ fún everybody kì í ṣe pé ẹ lé ọba fẹ́ràn pé December ti ń súnmọ́ ìsìn kí la fẹ́ rà fáwọn ọmọ so tí mi bá wá ní táìmù yẹn kí lọ jí. Ẹ máa kọ́ ayé tí ọ̀nà ṣe sí pressure. Ìgbà tẹ́lẹ̀ ti gbé mentality yẹn sórí wọn ó máa dogun sí ẹ lọ́rùn. Mo ní mo fẹ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí gan ṣáà lè sọ pé òun ló máa ń fà tọkùnrin fi máa ń tètè jẹ gbèsè ju obìnrin gan lọ ni nígbà tá a bá ti gbé gbogbo pressure yẹn láyà bíi pé àwa nìkan ni ẹ mọ̀ tá a bá wo statistics nísìnyí ọkùnrin rate tó fi ń kú kì í ṣe kékeré like tẹ bá rí ìyá arúgbó báyìí 60 ẹ bá ní ọkọ ti lọ 70 ìyá arúgbó ọkọ ti lọ ó ṣe máa jẹ́ pọ́kùnrin náà ló máa kọ́kọ́ ṣàìsí tá a máa kọ́ lọ báyẹn. Nǹkan tí ọkùnrin gbé sí ayé ara ẹ̀ ni I don't have any special day. Bí mo dẹ̀ ṣe sọ pé mi ò kí òun yẹn kó náà máa kí mi ìjọ tó bá kí mi màá gbà. Ẹ ní fi ṣe bínú. Ìjọ tó bá kí mi màá gbà because mi ò fẹ́ nǹkan tó jẹ́ wípé màá wà nínú ilé ìyàwó máa wú mi ní mọ̀ọ́kọ́ tí mo ṣe. Irú obìnrin mi kò ní báyìí sọ tó bá ti wá wú títí bí after 3 days. Why kí ló tó fi ṣe báyìí? Ṣé o kí mi happy birthday ni? Tó ṣe happy birthday ló ṣe ń wú fún mi láti jọ yìí. So o bá ti poison mi. So gbogbo àwọn ẹ̀kọ́ tí mo ń sọ yìí gbogbo ẹ̀ ni mo ti kọ́ lára àwọn àgbàlagbà nǹkan tó ń pa àwọn arúgbó àwọn ẹ̀sùn tó ń kà sí àwọn ọkọ wọn lọ́rùn lóríṣiríṣi lèmi fáìlì tí mo kọ́ ti dànù yẹn. Nothing like owó aṣọ ọdún nothing like owó aṣọ àjíǹde nothing like owó aṣọ iléyá. Bàbá ti ní ìjọ tábà ti ní àwọn jáde lọ àlọ́ sí fàájì wa. Kì í ṣe pé kọ́dún máa bọ̀ káwá máa sáré pé tó bá fẹ́ ra aṣọ ọdún kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Ẹlòmíì nísìn ọdọọdún nísìn ló fi renovate ilé ẹ̀ ló fi ń kùn. Tó bá ti ń bọ̀. Ìjọ tí bá lówó ni máa kún lé mi ni máa renovate ẹ̀. Kò sí gìrìgìrì kankan kò sí pé bóyá ẹ̀ ń. Ọjọ́ báyìí a gbọ́dọ̀ ṣe nǹkan báyìí kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Mo like ro principle báyẹn. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn máa jẹ́ kí ìgbésí ayé ọkùnrin simple. Ó máa jẹ́ kí ọkàn ẹ̀ balẹ̀. Ìyàwó ẹ̀ gan ti understand wípé tí bá ń gbọ́ nígbà míì táwọn obìnrin bá sọ wípé ọkọ wọn ò mówó oúnjẹ sílẹ̀ obìnrin dẹ̀ lówó lọ́wọ́ so definitely owó tiẹ̀ yẹn ò fẹ́ kó lọ sọ́run. Èèwọ̀ ni kíyàwó mi sọ fún mi pé òun yá mi lówó. Tí mi ò bá ti sínlé nǹkan tó bá fẹ́ ṣe sí. Èlé tó bá wù mí kí n san èlò ló ná lé ní iye báyìí ìwọ náà gba iye báyìí kò gbọ́dọ̀ sọ fún mi pé òun yá mi lówó that definitely you are not my wife àlè mi ní ẹ̀ náà why báwo ṣe máa yá mi lówó so owó tèmi ká ẹlòmíà sọ pé oúnjẹ
owó tá a máa mú lọ school mo ti yá yín o for mo what ti yá yín. tó bá nǹkan tá a bá fẹ́ ṣe tó bá yẹ pé wọ́n lówó wà lọ́wọ́ ẹ̀ san tó bá yẹ pé mi lówó wà lọ́wọ́ ẹ̀ máa san your money is my money is yours. o ti ṣe ni má sọ pé o ti yá mi. má sọ fún mi pé owó ti ṣe o that is all. mo láìkì torí owó tẹ bá fún obìnrin yẹn ibo ló tún padà sí ṣe bí ọwọ́ ẹ̀ náà ló tún lọ fọ. irú àwọn obìnrin bẹ́ẹ̀ ló lọ fowó so oògùn tó ń sọ pé wọn ò lè náwó di tiwọn irú wọn ló máa ń kọ́ sọ́wọ́ gbájú ẹ̀ àwọn ọmọ kéékèèké kan ló máa dó wọn tó máa kówó fún ọkọ wọn kẹ ìyẹn máa ṣiṣẹ́ àṣekú nínú yàrá nínú ilé. ọba like ẹ̀ ń sọ̀rọ̀ lálẹ́ àrídì ilé ayé ni ká tó máa gbénú èèyàn lè gbénú ayé láì rídì skul ilé ayé làwa lọ a lọ sínú skul ilé ayé nǹkan tó ń fa wàhálà fọkùnrin lọ́rùn nǹkan tó kì í jẹ́ kọ́kọ́ ọkùnrin balẹ̀ nǹkan tó máa ń fún ọkùnrin ní headache nǹkan tó kì í jẹ́ kọ́kùnrin sùn lóru ọkùnrin ní ewu àbáyé tí ẹni ọdún bá ti ń bọ̀ kò ní rójó mọ́. láti máa ṣiṣẹ́ káàkiri ṣe àṣekágun. àwọn ọmọ mi ò gbọ́dọ̀ dá yàtọ̀ láàárín àwọn ọmọ wo àwọn ọmọ ò gbọ́dọ̀ dá yàtọ̀ so òun fọmọ wọ́ ọmọ ẹ lè wà kísà lọ́dún yìí kó wọ gold lọ́dún tó ń bọ̀. so bọ̀ tó ipa àwọn ọmọ tí wàá sọ lọ́dún yìí níṣẹ́ ó ti sọ pé èèwò kì í sọkùnrin mọ́. òtítí bẹ́ẹ̀ ni. so ìwọ tó bá ti ń ṣe àfarawé wà ní problem. ìwọ tó bá ti ń ṣàfarawé tó bá yẹ pé nǹkan ní nǹkan ló máa ń jọ ẹ lójú àbí tó fáṣàfẹ́ máa dàbí èèyàn. ìyàwó ni wàá sọ fún mi wípé òòrí bàbá alágbájá náà àti ìyàwó ẹ̀ ẹ̀rí mọ́tò tó ń lò yẹn sí ẹ̀yìn náà ẹ̀yìn sáré ń sìkẹ́ lọ́ra mọ́tò wọn màá lé obìnrin yẹn tèfètèfè mi ò fẹ́ rí ẹ mọ́ because apànìyàn ni ẹ ò fẹ́ tì mí pa. ṣé mo mọ sẹ́tí bàbá alágbájá ń ṣe ojú mi ò yàtọ̀ sí ojú bàbá alágbájá báwo ló ṣe fi mí wí another person ṣé o mọ ọkọ̀ tó ń ṣe ní kọ́nà. so àwọn kí wọ̀nyí ọkùnrin àti obìnrin gbọ́dọ̀ mọ̀ tí wọ́n bá ti mọ̀ wọn ní problem. ọba à ń sọ̀rọ̀ pé kán mọ̀ ọ́n sí mo fẹ́ béèrè ọ̀rọ̀ question kan nípa ìbáṣepọ̀ kó tó dọjọ́ ìgbéyàwó a máa olóyìnbó pé kí ni courtship so ṣé a lè sọ pé bóyá ní time courtship yẹn ọkùnrin á ti mọ irú obìnrin tó ń fẹ́ àbí ṣé irú courtship tiẹ̀ dá ní before marriage torí ẹlòmíì báyìí 1 month 2 months ó ti jump ó pàdé èèyàn lónìí ó ti fẹ́ ní next week ṣé tí àwọn èèyàn bá ń fi more time sílẹ̀ láti fi investigate ẹ̀ tó fẹ́ pé ṣẹ́ nìyí dáa ṣé wẹ̀ ẹ̀ dáa ṣé wọn ní máa kó sínú àwọn hílà ìlò gbogbo àwọn wàhálà báyẹn gẹ́gẹ́ bí ọkùnrin àtobìnrin. ọjọ́ keje tí mo pàdé Abigail láti bẹ̀rẹ̀ sí plan àti fẹ́ra. ọjọ́ kejì ọ̀bí the 7th day. ọjọ́ keje 7th. ọjọ́ tí a pàdé gàgà la dóra. bọ̀ ká tó dóra mo ti sọ fún bó mo ṣe rí structure ẹ̀ mo láìkì ẹ̀. ṣé ó ti ẹ̀ tí mo fẹ́ béèrè ni pé ṣé bẹ́ẹ̀ ṣe rí wọn báyìí ẹ ti rí wọn fín wípé ìyàwó mi lẹ́ni. bí mo ṣe rí báyìí mo like structure ẹ̀ mo like body ẹ̀. ó ṣeé ṣe kó jẹ́ wípé nǹkan tá a fẹ́ ṣe yìí relationship wa yìí kó lè dì sí marriage. ṣé bí mo ṣe wà yìí wọn kì í larúkọ mọ́ mi lórí. bí mo ṣe wà yìí obìnrin máa ń kúnlẹ̀ kí mi tó bá fẹ́ gbóúnjẹ fún mi wọ́n máa kúnlẹ̀ ní o ò ní dúró. tí àwọn ọ̀rẹ́ ẹ bá pé 1 billion tí bá dé inú Mr. Beast wọ́n máa kúnlẹ̀ kí mi ni. ṣé ó pè ẹ́ kó tó dìpa máa dóra because tí a bá ti dóra lé ní a lè má pàdé mọ́ mi ò kí n tó sí obìnrin méjì. ṣé o máa lè ṣe tàbí o ò lè ṣe tó bá ti lè ṣe wọ pátá ẹ padà o. olóhùn lè ṣe ọjọ́ tó ṣe ọjọ́ tó dé ọjọ́ kejì àti plan rẹ̀ pé wọ́n fẹ́ fẹ́ sílé. ó ti mọ nǹkan tí mo sọ fún yẹn ó ti gbé lọ́pọlọ. ẹ ti béèrè. dábì ìlú ẹ̀ sí lọ́pọlọ kó tó di pa dora. bí wo bá tẹ ojú òfin tí mo sọ yìí mọ́lẹ̀ wo lùgbàdì ayé wo sí ọkọ fẹ́. ṣùgbọ́n tí o bá ti tẹ̀ mọ́lẹ̀ wàá máa dán láwọ̀ wàá máa sanra ẹ̀rẹ̀kẹ́ á máa yọ ọkàn á máa balẹ̀ ṣùgbọ́n tó bá ti tẹ̀ o ti sọkọ fẹ́ pé máa provoke ẹ̀mí ẹ̀ àbí kó fi mí sílẹ̀
tó má ní mi lára nǹkan tí mo fẹ́ ni mo sọ yẹn. But that is it. ẹ wo now ṣe rí ẹ mọ̀ pé yín ò bá ìyàwó yín ṣe ẹ 50-50 ní ìsinyìí 50-50 láwọn èèyàn ń ṣe mí sọ 50-50 owó o 50-50 as equal right kí ni wàhálà tí equal right dẹ̀ máa dálẹ̀ mi ò fẹ́ tẹ̀ máa sọ torí àwọn tó ń wo èmi báyìí tó ń mọ́ dẹ̀ mọ̀ mi personally ó mọ̀ máa kó wà against nǹkan tí mò ń sọ bọ̀ thank God pé Yorùbá mo fi ń sọ̀rọ̀ equal right yìí wàhálà tí equal right yìí máa dálẹ̀ kì í ṣe kékeré tóbìnrin àtọkùnrin wọn á jọ máa sọ pé obìnrin á máa sọ ọkùnrin pé ẹ o nínú ilé yìí o ìwọ 50 ni èmi náà 50 kí lẹ́yìn lè rí sọ sí equal rights ṣé ẹ̀yin bí èèyàn kan ṣe lè bóbìnrin ṣe equal rights tẹ́yìn ò bá lè bóbìnrin ṣe equal rights sà kí ni advice tẹ́ lè fún àwọn ọkùnrin tẹ́ pé àwọn ìyàwó wọn àbóbìnrin ń sọ fún wọn pé sórí nínú ilé yìí o àjọ ní equal rights ni o máa bọ́ sí máa pọ́n mi wà máa floor máa fọ toilet ìwà gbánu yàrá ni o máa lọ sí ọjà ìwà ṣe gbà wàá ṣàwo ni kí lẹ́yìn lè rí sọ sáàrin yẹn. àwọn èèyàn kì í ṣe husband and wife, they are roommate. There is difference between roommate and husband and wife. Husband and wife, what belong to me is belong to you. What belong to you is belong to me. Tí láìlọ́dún bá mú owó ilé wá tó bá pè mí ló bá nílé ẹ̀tọ́ mi ni pé kí n san. Ọkọ mi láìlọ́dún mà tí ẹ̀tọ́ mi ń jẹ̀ta pé owó ilé ti dé mo ti san. Wọ́n fẹ́ lọ ra oúnjẹ lọ́jà. Mi ò rántí mo wó sílẹ̀ kí tó jáde. Ẹ̀tọ́ ìyàwó mi rà á. O ò gbọdọ̀ délé kó sọ fún mi wípé mo yá mi lé owó yẹn ni wàá dá padà fún mi o. Torí tó bá sọ pé o yá mi, that means wípé you are not my wife, you are my roommate. You are working for your own future, I'm working for my own future and your own future and your children's future. You face only your own future. That means ọ̀dẹ̀ ni mí. Èmi ò máa yé jẹ. Lórí ẹ̀kọ́ tó ń tọ́ àti sọ ni wípé owó ti tòun ó wúlò fún òun nìkan kò wúlò fún ẹ kò dẹ̀ wúlò fún àwọn ọmọ ìwọ ló máa gbé bùkátà òun àtọmọ àti tara ẹ. So irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ yẹn dìdìrín ni. So obìnrin tí kò bá ti lè ṣe iṣẹ́ kí òun náà kó lè ra nǹkan tó fẹ́ lásìkò tó wù ú kí ọkọ náà rà á lásìkò tó wù ú tó bá ti jẹ́ kó ń sọ pé ó fẹ́ máa pín. They are not husband and wife, they are roommates, that is all. Ọba ẹ sọ̀rọ̀ ní ìsìn ẹ sọ̀rọ̀ responsibility ojúṣe èmi wá ń béèrè question ẹ mọ̀ like ìgbéléwọ̀n obìnrin mi a máa sọ fún ọkọ ẹ̀ pèsè wàá gbálẹ̀ nu ilé ìwà àgbà tinú pálọ̀ màá fọ abọ́ ìwà túnú yàrá ṣe wàá túnú yàrá ṣe èmi á dáná oúnjẹ ṣe mọ̀ pé ó ti kó lórí responsibility pé maybe finance ó ti di pé ta ló jù nínú ilé ó ti di pé ta ló jù ipe equal right lájọ ní bẹ́ẹ̀ ni. kó tó di pé obìnrin máa lè sọ orúkọ bẹ́ẹ̀ yẹn kó tó di pé obìnrin máa lè sọ orúkọ bẹ́ẹ̀ yẹn bóyá akọ ti gbóbìnrin sí condition wípé nínú ilé yìí kọ́ o tí bá sanwó school ọmọ kan wọn náà lọ́wọ́ máa san kejì o. so ọkọ náà ti ṣe. ọkọ náà ti sọ pé roommate lòun náà so present is definitely obìnrin máa pín iṣẹ́ fóun náà so yes tí mi bá sanwó school ọmọ kan wàá sanwó school ọmọ kan tí bá sanwó ilé ọdún ìwọ náà wàá san lọ́dún tó ń bọ̀ so we are roommate. kí ló ṣẹlẹ̀ owó kí ni. Whatever. Wow. We get points yìí. So ó sọ pé ọkùnrin tí ọkọ bẹ̀rẹ̀ látòrí 50-50 ìwọ ló sọkọ mú card 50-50 wọlé kí ìyàwó tó máa sọ pé tèmi náà bá ti ṣe 50 o àjọ máa pínṣẹ́ iléṣẹ́ náà ni.
yóò ti ṣúọ̀ tó bá ti lè sọ fún obìnrin wípé 50-50 ni o ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ̀yin méjèèjì ẹ̀ kì í ṣe tọkọ-tìyàwó you are equal. Obìnrin náà gbọ́dọ̀ pín iṣẹ́ fún ẹ. Ẹ lè fẹ́ dogan nígbà míì kó sọ pé òun ráyè wípé òun bísí pẹ̀lú iṣẹ́ tòun lọ́wọ́ òun tí parí iṣẹ́ tọ̀dọ̀ òun. Ọba lórí nǹkan tẹ́ ẹ sọ yẹn lórí ti ṣíṣe ti iṣẹ́ dítì nílé yẹn like torí bẹ́ẹ̀dì yẹn ṣé èbó máa ń rẹ obìnrin tòótọ́ tó bá rẹ obìnrin ṣe bóyá kọkùnrin náà gbà pé ó rẹ̀ tòótọ́. Kò kí ń rẹ obìnrin àfi obìnrin tó bá lọ́ọ̀bù ẹ̀. Obìnrin tó bá sọ fún ẹ pé ó rẹ òun ó ti ṣẹ̀. Ọba irú ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ máa ń sọ̀rọ̀ ẹ máa ń ròyìn ara yín pé sẹ́ẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ báyìí ṣé ẹ̀yin ó máa nígbà ẹ̀yin gan àsọkùnrin gan tẹ́ máa lè ṣe gan torí ìyàwó yín bá bẹ̀rẹ̀ sí àmọ̀ pé bàbá yìí ò kó má lọ tún ré mi lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì lálẹ́ yìí tí mo ti lọ ṣiṣẹ́. Ó máa ń rẹ ọkùnrin. Bẹ́ẹ̀ni. Kò kí ń rẹ obìnrin. Tí obìnrin bá sọ fún ẹ wípé ó rẹ òun wípé òun ò ṣe ìwádìí ẹ̀ wò ìdí méjì ni ní kó jẹ́ pé ó ti lẹ́ni tó ń dó ń ta àbí wo ti ṣẹ̀ obìnrin yẹn. Lọ gbá research kó kì í sú obìnrin kókó tó lè sú obìnrin àìdá kó ti ṣẹ̀ kó ti ṣe nǹkan fún tínú bí lọ́wọ́ bọ̀ pé kóbìnrin sọ fún ẹ wípé ó rẹ̀ òun irọ́ ni. Ẹ mọ iye obìnrin tí mo ti dó láyé ni mo mọ àwọn obìnrin gan tó ẹ bá ṣẹ̀ obìnrin nǹkan tó ní mélòó ló máa sọ pé ó ṣẹlẹ̀ obìnrin míì gan kò ṣe menstruation sọ fún ẹ pé ó ń ṣe menstruation ó lè sọ pé menstruation yẹ pé ọ̀sẹ̀ méjì lòun fi ṣe pé òun mọ ọkọ̀ tó ń ṣe. Ó ti jọ ní ó ti ṣẹ̀ nìyẹn. ó ti ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí ò fẹ́ sọ fún màá nìyẹn tàbí kó ti gbọ́ information kan àwọn obìnrin tẹ́ wò yẹn wọ́n desperate gan wọ́n bá láìpẹ́ tóbìnrin bá nífẹ̀ẹ́ kò sí nǹkan tí ọkùnrin yẹn ò lè dà o kò sí nǹkan tí wọn ò lè sọ ọkùnrin yẹn dì. Nǹkan tí mo fẹ́ béèrè question tí mo fẹ́ béèrè wà lọ lórí àwọn ọmọ tó wà pé tó bá súnmọ́ obìnrin eléyìí wípé iṣẹ́ ẹ̀ máa lọ ó máa boost wà máa ṣé nǹkan báyìí wá jẹ́ ní ṣó ó rí ìwò tó tọ́ sà wípé àwọn ọmọ kan wà tẹ́ pé téèyàn bá súnmọ́ wọn tó bá ń bá wọn ṣe pọ̀ ṣe understand wọ́n máa nǹkan yẹn máa lọ déédéé bí àwa máa rówó wà máa rí náà wà máa rí ṣe ṣé kìíní yẹn possible sà àbí scope kan ní gbogbo yẹn pé gbogbo obìnrin ló ní àsìkí lára àbí kì í ṣe gbogbo obìnrin ló ní àsìkí lára. ó possible but ó ní ìdíwé tó fi ń work but bí àwọn kan ṣe rò pé ó work kọ́ ló ṣe ń work. nǹkan tó ti ṣẹlẹ̀ ni wípé tọkùnrin bá fẹ́ dó obìnrin tó bá fẹ́ ṣoríire tí ẹ̀ ni wípé má purọ́ fóbìnrin tẹ bá bá obìnrin pàdé lẹ́ni tẹ bá mọ̀ wípé ẹ ò lè fẹ́ sílé pé ẹ kò fẹ́ dò ní ẹ sọ fún yín pé wá mi ò lè fẹ́ òun kò fẹ́ máa dóra ni a fẹ́ máa múná ara wa happy má dẹ̀ máa tọ́jú ẹ̀ bó ṣe wà mo fẹ́ fẹ́ ẹ ni o má purọ́ fóbìnrin ní kí ẹ ọkùnrin tó bá ti purọ́ fóbìnrin tó bá dó obìnrin wọn máa ní problem ẹni obìnrin àtọ̀. tí o máa fi irọ́ má mú rọ́mọ tó bá ti mú rọ́mọ. má purọ́ nǹkan tó bá fẹ́ ṣe fún ni kò sọ hello Mr. Woman mi ò lè fẹ́ mi ò lè fẹ́ oyún kò jẹ́ kájọ máa dóra wa kájọ máa múná ara wa dùn boyfriend and girlfriend nìkan mo fẹ́ sí so tó bá a ti mọ nǹkan tó ń ṣe tó bá tẹ bá ń dóra yín gan ní ìrànmọ́ àdúrà máa fọkàn ṣàdúrà fún yín pé ó ti sọ pé ó máa tọ́jú mi o ẹ̀dá mi pèsè fún o. TB God bless you. yàtọ̀ sí pé bóyá kò ti máa fẹ̀tàn kò ti máa sọ fún pé wàá ṣe gbá wàá wà ṣe. wàá ṣe gbá wàá ṣe owó ìwòdẹ fẹ́ wàhálà ni. so reality ṣe rí mi ò pé méjì ní gbogbo ayé ṣe kò sẹ́ni tó lè sọ reality bí èmi. orí mi á dá ọba statement yìí quote and unquote orí mi ló máa dá fún ẹ ṣé ó ní agbára gan. orí mi ló máa dá fún ẹ ó ń ṣiṣẹ́ fún ọkùnrin tó bá purọ́ fóbìnrin o because àwọn obìnrin tẹ́ ń wò yẹn they are robots ibi tó bá ti fèsì náà máa ń lọ ó di ìgbà tó ń bá tó rí nǹkan tó fẹ́ dá wọn padà obìnrin dẹ̀ ṣe wà yẹn wọn kì í lọ́ọ̀fù ọkùnrin méjì papọ̀ tó bá yẹ pé ọkọ wọn náà bá tiẹ̀
bí ọkùnrin mi bá toast wọn níta wọn sọ fọ́kọ wọn tẹ́nìtì bá ṣẹlẹ̀ wọn sọ fọ́kọ tó bá ti divide kíní yẹn kó lọ́dọ̀ ọkùnrin yẹn tó ti divide padà sọ́dọ̀ àlè wọ́n lè pa ọkùnrin yẹn fún àlè yẹn. So that is the reason why ó ní level ibi tí èèyàn máa rí ìdó obìnrin dé tó máa sọ fóbìnrin wípé máa lọ ọmọ òsè mọ́ tó bá ti rí kó ti hate yẹ àjẹ tó bá dẹ̀ sọ pé dandandandan kó máa bá ẹgbẹ́ tipátipá ó lè pa á. ó ti pa ẹ́. So that is woman. So tí obìnrin bá sọ pé ẹlẹ́dàá mi máa dá fún ẹ tó jẹ́ wípé nǹkan tẹ́jọ sọ tó jẹ́ pé obìnrin náà ọkùnrin ló dá ló lọ tàpá sófin yẹn ọkùnrin á ní pọ́blẹ́mù gan tó ṣe kékeré. Ọba last question torí káwọn èèyàn náà lè béèrè mo fẹ́ bẹ̀rẹ̀ question yìí sir divorce ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó ẹ pé ẹ sọ pé ẹ mọ ẹ sí nínú ẹ̀sìn kankan ẹ kàn ń polongo ẹ ń propagate practice ni so kí lẹ́yìn lè rí sọ sí divorce ṣé nǹkan tó kì í ṣe lẹ́sìn ìbọn ẹ gbàgbọ́ nínú spirituality like ẹ gbàgbọ́ nínú ìṣe tí ẹ ní ṣé divorce ṣó jẹ́ nǹkan tí ó right mi sọ pé kẹ́yìn interpret ẹ̀ gẹ́gẹ́ bí Christian sọ pé kẹ́yìn interpret gẹ́gẹ́ bí Muslim or anything but ṣé nǹkan tó right ni divorce fúnra lára rẹ̀ as a concept ṣé nǹkan tó right ni bí àtàyàn mẹ́jọ wá bá yín sìn secondly ṣé ẹjọ́ kan wà tó lè gbé wá bá yín tẹ̀lé sọ pé nǹkan tó máa yanjú ẹ̀ ni pé kẹjọ pínyà. Well àwọn ìpínyà jẹ́ nǹkan gidi láàrin ọkọ àtìyàwó àwọn ọkùnrin kan wà àtobìnrin kan wà ọjọ́ mẹ́ta ò lè lọ kó má yọ ọ̀bẹ tira wọn nínú ilé irú àwọn yẹn wọ́n gbọ́dọ̀ fira wọn sílẹ̀ whether they like it or not àjẹbẹ́ wọn máa padà para wọn. Number 2 ẹni ọkùnrin tó bá ti jẹ́ wípé ìgbàkigbà tó bá ti wà lọ́wọ́ ẹ̀ àlè ló lọ ń kówó fún kò kí ń mọ ìyàwó ilé ẹ̀ obìnrin yẹn gbọ́dọ̀ filẹ̀ o gbọ́dọ̀ manage irú ọkùnrin òfò bẹ́ẹ̀ ni ẹni obìnrin tó bá ti jẹ́ wípé gbogbo ìgbésí ayé ẹ̀ kẹsà àti tẹ lọ́rùn ni kò fẹ́ mọ̀ bóyá o wà comfortable àbí o wà comfortable o gbọ́dọ̀ lé obìnrin yẹn dànù kì í ṣe ká nà èèyàn nìkan la fi ń kọ ìyàwó tàbí ta fi ń kọra obìnrin tó jẹ́ wípé hello ọkọ mi a fẹ́ ṣe December ó dẹ̀ máa wù mí kí ra góòlù tí alágbájá rà yẹn ìyàwó mo sábà mọ̀ pé kò sí ọ̀kan ilẹ̀ báyìí ó máa wá ní o èmi ò lè dá wá ní yàtọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi o léwèrè dànù kó máa lọ sílé bàbá àtìyá ẹ̀ kó lọ máa sọ fún bàbá àtìyá ẹ̀ kó lọ ra góòlù fóun irú obìnrin bẹ́ẹ̀ máa fẹ́ tó bá fẹ́ obìnrin ló máa pa á irú ọkùnrin tó jẹ́ wípé ìgbàkigbà tó bá ti tẹ̀ lọ́wọ́ tó wò bá sí lọ́wọ́ àjókòó sílé tó bá ti gán ní ọwọ́ ẹ̀ báyìí klọ́ọ̀bù ni olóbùkù ọkùnrin ni lé dànù má fẹ́ mọ́ bó o bímọ 100 fún filẹ̀ ló máa pa àbí ọkùnrin àti obìnrin tó jẹ́ pé ojoojúmọ́ náà fi yọ ọwọ́ ìjà tira wọn so irú àwọn situation bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ra wọn lẹ̀ ni so that is it. Irú situation báyẹn ẹ consider ìpínyà pé nǹkan tó dáa ni wípé fẹ́ra wọn sílẹ̀ ẹnìkan máa pa ẹnìkan. So first question máa béèrè ni pé nínú first question mo kọ́kọ́ béèrè lọ́wọ́ yẹn pé nínú ìlànà spirituality ṣé divorce dà spirituality mi sọ̀rọ̀ bóyá Christian or Muslim àbí kankan. Kí ló ń jẹ́ ìlànà spirituality? Like in the spiritual realm bí ẹ̀yin gẹ́gẹ́ bí adarí ìjọ ẹ̀yin gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ gbàgbọ́ nínú ẹ̀ ṣé ẹ̀yin nínú like ká mú kúrò nínú àwùjọ because you've discussed the society and the people now ká sọ̀rọ̀ nípa àwọn ọmọ ẹbí ṣe mọ̀ nǹkan tó wà lẹ́yìn nǹkan táwọn fi lè fojú rí ẹ̀yin gẹ́gẹ́ bí pastor. In spiritual realm divorce da because ṣe mọ̀ pé ìgbà tí Ọlọ́run fún Sọ́ọ̀lù lẹ́mìí gidi tí ò fẹ́ lò dáadáa ó gbà lọ́wọ́ ẹ̀. So ẹ̀mí yes so in spirit ó ní àwọn ibi tí spirit ti lè ṣiṣẹ́ papọ̀ ó ní àwọn ibi tí ò ti lè ṣiṣẹ́ papọ̀ so tó bá ti di wípé ìkórìtà ibi tó lọ yóò máa pa ẹnìkan lára ẹnìkan gbọ́dọ̀ fẹ́ ẹnìkan sílẹ̀ láti lọ wá alternative.
àwọn pásítọ̀ kan máa wá ń lo ìpínyà ẹ mọ̀ pé divorce ìyapa nìyẹn wọ́n máa ń lo ìpínyà ráńpẹ́ wọ́n máa pè ní separation wọ́n á ní ẹ jẹ́ ká yà wọ́n fún ìgbà bíi oṣù 6 ṣé ẹ̀yin rò pé irú àwọn tó ń gúnra wọn lọ́bẹ tó ń yọ àdá tó ń yọ nǹkan kan síra wọn nínú ilé yẹn ṣé ẹ̀yin rò pé bóyá tá a bá try pé ká yà wọ́n sọ́tọ̀ fún bíi 6 months nǹkan lè pàpà jọra àbí nǹkan tẹ́yìn rò ní pé kán yapa pátápátá nípa tara àti nípa ti ẹ̀mí. wọn ò lè tó bá fi wọn lẹ̀ fóṣù 4 tó bá padà wá wọn á tún yá wèrè ju ti tẹ́lẹ̀ lọ. because ènìyàn ò kí máa ń ronú èèyàn ò kí máa ń change gbogbo ìwà tẹ́ ẹ̀dá bá ń hù láyé ní blood ẹ̀ ló wà so ó dìgbà tó bá fa gbogbo ẹ̀jẹ̀ yẹn kúrò kó tó fi ẹ̀jẹ̀ ní ìsìnkú tó dìbò máa dà tó bá dẹ̀ fa ẹ̀jẹ̀ ẹ̀ tó máa kú. so wọ́n separate fóṣù 4 yẹn ò solve problem so tó bá ti fi rálẹ̀ tó fi rálẹ̀ final that is all. ọba ẹ ṣé gan ẹ ṣé ó dà sá. ìwọ tó bá ń bọ̀ níbi question. ọba mi ò béèrè question wá kí n yẹ kalẹ̀ sà. life goals tó wà níbí wọn ò rí settle látàárọ̀ ó wá kí mi mọ́ sọdún bí rédèrèdè so gbogbo yín lè rí life goals tó wà níbí látàárọ̀ gbogbo yín lè kẹ́kọ̀ọ́ ẹ lè rọrùn wọ̀sẹ̀ tọ́lọ̀ bá máa mú gbogbo yín èmi ló máa jẹ́ gateman ìjọba ọ̀run màá na ẹlòmíì wọnú iná lọ ni so gbogbo yín lè ti ń kẹ́kọ̀ọ́ níbí látàárọ̀ tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń kẹ́kọ̀ọ́ tẹ́ ń gbọ́ oríṣiríṣi ẹ dẹ̀ rí life goals mi ẹ ò complete yẹ tí wọ́n bá lọ fi mí jẹ gateman ni màá na ẹlòmíì wọnú iná díẹ̀ lẹ́ máa pè we are here for only question and answer nothing more only question and answer àbí kò fẹ́ wá fún mi lówó tán. Hello? Wọ́n tó bá ní question máa wá bí o. Ní kò ní question àbí o fẹ́ fún mi lówó tán, máa wá kí mi ò ní ìdè kíkí ẹ̀. Hello? Hello, ẹ káalẹ́ o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Bó ṣe rẹ́rìn án ti fi hàn wípé o ní ọ̀rọ̀ gidi tó fẹ́ sọ. Mi ò ráyè ẹ̀rín. Bá fẹ́ béèrè question kó béèrè question, mi ò ráyè rédèrèdè. Ẹ kúrọ̀lẹ́ ọba o. Ẹ káàbọ̀ sálàáfíà lẹ wà. Àlàáfíà ni o. Kí ni ìbéèrè yín? Mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni ìyàwó tó ti fìyàn lẹ̀ tó ti lọ tó wá rí pé èèyàn tún fẹ́ yàwó mi tó wá fẹ́ padà ṣé kí lè ṣe ó wọ́ọ̀tì kéèyàn tún gbà padà kéèyàn fi ṣe ìyàwó kejì ni àbí kí lẹ rò pé èèyàn lè ṣe ẹ bá bínú fún ìbéèrè mi o mo kàn fẹ́ advice yín ni. Bí ọkùnrin yẹn bá gbà yàwó tó máa pa ló gbà padà. Ikú yẹn lé o ọba Solomon ní kéèyàn bá gbà padà pé tí ọba gbà ìyàwó yẹn padà pé kú lèèyàn gbà padà. Ṣé kìrìsìtẹ́nì ní àdúgbò fún mi? Kírísítẹ́nì mi ni ọba. Ṣé ẹni bíbélì síbẹ̀ ẹ̀ mi ò bí fóònù mi náà mo fi ṣe báíbù mi lè ẹ bá mi ẹ kọ. Ká ní pé wá ká ní pé ta ló lè bá wọn ka bíbélì? Ta ló lè bá wọn ka bíbélì? Hello. Mr. Money. Hello, sir. Mr. Money ṣe ní bíbélì síbẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní question kan. Ó yá ẹ̀yin ẹni ẹ kù. Mr. Money ṣe ní bíbélì síbẹ̀. Mr. Money. Mo fẹ́ kọ́ ka bíbélì. Nítorí pé ìgbà tí ìyàwó yẹn gan rí pé yọ̀dẹ̀ fẹ́ yàwó mi ọba
ṣé mo ti mú ṣe ló dẹ̀ threatening èèyàn ọba ṣe ẹ like English Bible. Hello sir. tí mi ṣe ẹni Yorùbá síbẹ̀. English Bible ni o. Jésù tó fún mi sí ẹni Yorùbá Bible síbẹ̀. Mo ní Bible. Ibo ni ká ṣí? Ẹ lọ sí Deuteronomy. Orí kèlú ẹsẹ̀ kèlú. Wọ́n bọ̀ ọ́. Deuteronomy chapter 24. Deuteronomy chapter 24 verse 1 to 4. Kí ló wí? Yorùbá. Ẹ jẹ́ kí n lọ gbé e. Kí lẹ fẹ́ lọ gbé? Ẹ fẹ́ lọ gbé gíláàsì? Ọlọ́run. Deuteronomy 24. Bẹ́ẹ̀ni. 24 verse 1 to 4. Ibo ni kí n ṣí? Deuteronomy chapter 24. Bí ọkùnrin kan bá fẹ́ obìnrin kan tí ó sì gbé ní ìyàwó yóò sì ṣe bí obìnrin náà kò bá rí ojú rere ní ojú ọkùnrin náà nítorí ó rí ohun àìtọ́ kan lára rẹ̀. Ǹjẹ́ kí ó kọ ìwé ìkọ̀sílẹ̀ fún obìnrin náà kí ó sì fi lé e lọ́wọ́ kí ó sì rán jáde kúrò nínú ilé rẹ̀. Bí ó bá di ìyàwó ọkùnrin mìíràn lẹ́yìn ìgbà tí ó kúrò nílé rẹ̀ àti tí ọkọ rẹ̀ kejì kò bá fẹ́ràn rẹ̀ tí ó sì kọ ìwé ẹ̀rí ìkọ̀sílẹ̀ sí i kí ó fi fún un kí ó sì lé e kúrò nílé rẹ̀. Tàbí tí ọkọ rẹ̀ kejì bá kú nígbà náà ni ọkọ tí ó kọ̀ ọ́ sílẹ̀ kò gbọdọ̀ fẹ́ mọ́ lẹ́yìn tí ó ti di àìmọ́. Nítorí èyí ni ìríra níwájú Olúwa. It's okay. Bíbélì kan sọ wípé ọkọ yẹn ò gbọdọ̀ fẹ́ mọ́ torí pé ó ti di ẹni ìbàjẹ́. So obìnrin tó bá ti kó nílé ọkùnrin tó bá ti lọ tóbìnrin bá padà wá òun ló máa pa ọkọ yẹn. Because ó dàbí ìgbà tó jẹ́ pé àgbò tó fẹ̀yìn rìn ni. So that is it. Kì í ṣe nǹkan tó wà alright. Ṣùgbọ́n tẹ bá wá mọ̀ wípé ẹ sì fẹ́ kú ikú yín náà ẹ lè gbà o. Ẹ free o. Ẹ pẹ̀lẹ́. So bí ó ṣe ríre yìí. So Mr. Money ó yá ẹ̀hàn mate kí ni ìbéèrè yín? Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ sálàáfíà ni. Àlàáfíà ni sà. Ó ṣètò mo fẹ́ bẹ̀rẹ̀ ni wípé kí ni ìdí tó fi jẹ́ pé tí àwa ọkùnrin tá bá fẹ́ wọlé ìjọsìn a ní ẹ̀tọ́ láti wọ fìlà àbí láti borí wa àti kí ni ìdí tó jẹ́ pé tí obìnrin bá fẹ́ wọlé ìjọsìn wọ́n gbọ́dọ̀ máa borí wọn. Níbo lẹ gbé fóònù yín sí tí a ò gbọ́ yín dáadáa yìí? Kí lẹ rí? Níbo lẹ gbé fóònù yín sí a ò gbọ́ yín dáadáa? Ṣé ẹ gbé spíkà ẹ̀gúnlẹ̀ ni? No, mo ń lo earpiece ni. Ṣé ẹ gbọ́ mi báyìí? Okay. So New Testament òun ló sọ fún àwọn ọkùnrin wípé ọkùnrin tó bá ń gba àdúrà kó gbọ́dọ̀ borí. So ó ní obìnrin tó bá ń gbàdúrà kó gbọ́dọ̀ cover orí torí ti àwọn áńgẹ́lì. Ó ní ọkùnrin tó bá mọ̀ pé òun ò lè borí obìnrin tó bá mọ̀ pé òun ò lè borí ó ní kó gẹ irun ẹ̀. Ó ní torí pé irun jẹ́ ògo fún obìnrin. So àwọn apostoli ló sọ bẹ́ẹ̀ wípé kí àwọn obìnrin kò máa ṣe bẹ́ẹ̀ ó dà pé Kọ́ríńtì ló wà. So Bíbélì ló sọ bẹ́ẹ̀. So kí wá ní implication ẹ̀ àbí kò ní any implication? Kò sí implication níbẹ̀ wọ́n kàn sọ ní bíi pé ìlànà doctrine it's just a doctrine. Ẹ ṣe sàn kan tó fẹ́ bèrè náà nìyẹn. God bless you. Tí mi ṣe question sí bàbá bó ti tán. Question ti tán sáà ẹ ṣe sáà bó kàn wá bá yín ká báyìí fún ni.
mi mọ̀ pé mọ̀ pé bẹ́ẹ̀ lè kà báyìí. Irọ́ Yorùbá mi dán mọ́rán kọ́lá ṣàánú. Ẹ sáré ka eléyìí kẹ́ tó lọ. Ẹ sáré ka eléyìí kẹ́ tó lọ. Ẹ ka Act of Apostle. Iṣẹ́ àwọn àpò. Chapter 19 verse 12. 19, 11 to 12. 19. Ẹ má bínú gọ́gùn mò ń lò. Act of Apostle 19. 19 verse 11 to 12. Kí ló wí? Okay. Ọlọ́run ṣé ń gbọ́ mi sà? Mo ń gbọ́. Ọlọ́run sì ti ọwọ́ Pọ́ọ̀lù ṣe àwọn àkànṣe iṣẹ́ ìyanu. Mo mọ̀ bóyá akíló láìpọ́dọ̀ Mr. Ramoni ní ayé. Ọlọ́run sì ti ọwọ́ Pọ́ọ̀lù ṣe àwọn àkànṣe iṣẹ́ ìyanu tó bẹ́ẹ̀ tí a fi ń mú aṣọ àti aṣọ ìnuwọ́ rẹ̀ tọ̀ àwọn ọlọ́kùnrùn lọ. Àrùn sì fi wọ́n sílẹ̀. Àwọn ẹ̀mí búburú sì jáde kúrò lára wọn. Mo ti wà 13 ṣebí 11 Bíbélì wo lẹ́ ń kà? Act of Apostle 19, 11 to 13. So aṣọ nìkan lè rí níbẹ̀ ẹ̀ rí bàtẹ́ ńbẹ̀. Ẹ jẹ́ tún kà ọ́. Ọlọ́run sì ti ọwọ́ Pọ́ọ̀lù ṣe àwọn àkànṣe iṣẹ́ ìyanu tó bẹ́ẹ̀ tí a fi mú aṣọ àti aṣọ ìnuwọ́ rẹ̀ tọ̀ àwọn ọlọ́kùnrùn lọ. Àwọn elébi ló kọ eléyìí. Ẹ lọ sí King James version lẹ́rù. Jẹ́ kí n ka King James version 19. Àwọn elébi ló kọ eléyìí, àwọn eléyìí ò rí ṣe. 19:11. And God. No. Hello, I'm talking Yorùbá náà lè máa kà sẹ́. A ní King James version níbẹ̀. Okay. Mo ń bọ̀ jẹ́ kí n wá King James lọ. Nǹkan kan náà ló wà mẹ́sà o. Ọlọ́run sì ti ọwọ́ Pọ́ọ̀lù ṣe àwọn àkànṣe iṣẹ́ ìyanu tó bẹ́ẹ̀ tí a ṣe fi mú aṣọ àti aṣọ ìnuwọ́ rẹ̀ tọ̀ àwọn ọlọ́kùnrùn lọ. Àrùn sì fi wọ́n sílẹ̀. Àwọn ẹ̀mí búburú sì jáde kúrò lọ lára wọn. Ṣùgbọ́n àwọn Júù kan lọ káàkiri láti máa lé ẹ̀mí èṣù jáde. Àwọn dáwọ́. It's okay. So tẹ bá ti délé kẹ gbé Bíbélì tí ń tẹ̀ ká. Ẹ jẹ́ kí n tún wá version Bible mi. Ibi tó ti kọ aṣọ ìnuwọ́ yẹn ìbàntẹ́ náà kọ síbẹ̀. Wọ́n ti turn it upside down. Ẹ ṣe mọ̀ pé. Hello, Jésù tó fún mi. Hello, ọba. Kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan ni. Ṣé ń gbọ́ mi ọba? Go on. Kí o gẹ́gẹ́ bí obìnrin tó ti ní ọkọ tẹ́lẹ̀. So ìgbà tí ò sí nǹkan kan. So tó fẹ́ settle pẹ̀lú ọkọ yẹn. Tí ò wá gbà tó nǹkan wá dára ó yẹ ni ẹ wá wà lókè ṣó lẹ́tọ̀ọ́ fún ọkọ yẹn obìnrin yẹn kó gba ọkọ yẹn padà ṣùgbọ́n gbogbo ìgbà tí obìnrin yẹn bá pe ọkọ yẹn pé kó bá òun ṣe nǹkan
á bá ẹni yẹn as in ó máa ran obìnrin yẹn lọ́wọ́ ṣé obìnrin yẹn ní ẹ̀tọ́ láti gbọ́kọ yẹn padà. tí bá gbọ́ yín dáadáa nígbà tí sápá sì mú obìnrin yẹn ọkùnrin yẹn sọ pé òun ò lè ṣe bá a ṣe wedding àbí. no pé as in wọ́n ti bímọ fúnra wọn wọ́n ti kọra wọn sílẹ̀ so ìgbà tí ò sí kankan. ìgbà tó obìnrin yẹn ò rí sí ló fà tó fi kọ sílẹ̀ àbí torí pé obìnrin yẹn ò rí sí ló fi kọ sílẹ̀. no ọkùnrin yẹn kò jára mọ́ṣẹ́ kò ṣe as in ọkùnrin yẹn kò jára mọ́ṣẹ́ is not so responsible so later later tí obìnrin á jẹ́ tẹ̀ máa manage tí ò sówó so obìnrin wa ní rárá ọkùnrin yẹn á fẹ́ padà torí pé obìnrin yẹn ti lówó dání ṣé obìnrin yẹn lè gba ọkùnrin yẹn bẹ́ẹ̀ yẹn padà. ó sì lè gbà padà because bọ̀ tó bá fẹ́ gbà padà ó máa kéè sára púpọ̀ so tó bá yẹ pé ó fẹ́ padà torí pé obìnrin yẹn lówó lọ́wọ́ kóbìnrin yẹn wà be careful bọ̀ tó bá yẹ pé ó fẹ́ padà obìnrin lè gbà padà bọ̀ tó kọ̀ máa wà be careful náà ni because fífira lẹ̀ tẹ́ fira sílẹ̀ torí pé ìkan ọ̀lọ́ dédé lẹ́ fi fira sílẹ̀ tẹ́lẹ̀ àbí ìsáà ṣe pósẹ̀ yìí. rárá o kò ẹni ẹ ṣẹ̀ ẹ̀yàn kó má tẹ̀kẹ̀ obìnrin yẹn kàn fira wọn sílẹ̀. ṣé ọkùnrin yẹn lówó tí ò tẹ̀kẹ̀ obìnrin yẹn tàbí kò lówó ṣé ọkùnrin yẹn lówó tí ò tẹ̀kẹ̀ obìnrin yẹn tàbí kò lówó. nígbà tí ò sí nǹkan kan tẹ́ bá ti ra dátà kẹ́ padà wá Those made entertainment kí ni ìbéèrè yín. kábíyèsí. ẹ káàbọ̀ sálà fún àlẹ́ wa. ọgbẹ́ni fọlọ bá mi tí ò kílẹ̀ díẹ̀ ń fẹ́ bára. kábíyèsí o. ẹ káàbọ̀ sálà fún àlẹ́ wa. àlàáfíà la wà ẹ kú ètò. kí ni ìbéèrè yín. ìbéèrè wà ńlẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè gẹ́gẹ́ bí ọkùnrin ṣé ó dáa kí ọkùnrin máa bóbìnrin ní ìlòpọ̀ tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àti tí wọ́n bá ti lóyún ọ̀tọ̀ ẹ̀ pé ó ti súnmọ́ àsìkò bíbí ọmọ ìbéèrè mi nìyẹn sà. lọ́dọ̀ ti tèmi kò dáa kéèyàn máa bá obìnrin tó bá ti mọ̀ tó ṣùgbọ́n tóbìnrin bá wà nípò ìlóyún tó bá kú díẹ̀ kó tó mọ ó dáa kó wọ́n tó dáadáa sódà tọ̀nà yá lè sùn. bó tó bá jẹ́ obìnrin tó yẹ pé nígbà tó bá ń ṣe nǹkan oṣù yẹn ìgbà yẹn gangan ló máa ń jí sí lára ló máa ń fẹ́ kí ọkọ gbé òun débẹ̀ báwo ni ọkọ ṣe lè ṣe. gbogbo obìnrin ni tó bá ń sinmi ṣoṣo lòbò wọn máa ń rí ẹ máa sọ pé kó hold on ni because ewé tó dùn mọ́ ìkejì ló máa ń ta so that one is àdánwò ló jẹ́ fọkùnrin so ọkùnrin tó bá tilẹ̀ wá overcome that penalty ọkùnrin máa ní problem because that is the break time tí wọ́n ń fún obìnrin tó tó sinmi nìyẹn. So it's a temptation for man. So that is it. Yes sir. ìbéèrè kan ṣoṣo tí mo ní náà nìyẹn. ẹ ṣé. God bless you. Hello.
Hello. Hello ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọ̀rọ̀ kan tẹ́ ti sọ rí ni mo fẹ́ fi ṣèbéèrè. Ó dàbí táìmù kan ẹ sọ fún wa pé ẹni obìnrin pé bóyá tọkùnrin bá bá sùn ó gbọ́dọ̀ dún nínú. Ẹ ti sọ mọ́ nínú ọ̀rọ̀ yín rí pé tọkùnrin bá bá obìnrin sùn ó gbọ́dọ̀ dún nínú. So mo wá fẹ́ kọ́ mi sórí ọ̀rọ̀ tí màá yẹn béèrè nípa tóbìnrin bá ń ṣe menstruation lọ́wọ́. Ìgbà tẹ́ni tó ọkùnrin bá bóbìnrin sùn ó gbọ́dọ̀ dún nínú. Ẹlòmíì tó yẹ pé torí àti dún nínú yẹn ó ń ṣe menstruation lọ́wọ́ ṣe understand but torí àti dún nínú ó wá parọ́. Irú kí lèèyàn lè ṣe fún irú ẹni bẹ́ẹ̀? Ó wá parọ́ pé máa rí nǹkan gbà. Ó depend irú irọ́ wo. Ni pé ó ń ṣe menstruation lọ́wọ́ kò lè jẹ́ kọkùnrin yẹn mọ̀ pé òun ṣe menstruation lọ́wọ́ but ó ti fẹ́ ṣe tán ẹ mọ̀ ìyẹn kàn rí ẹ̀jẹ̀ ló condom ló wà pé ó ń ṣe nǹkan báyìí ni ó parọ́ torí pé ó mọ̀ pé nìyẹn máa dùn òun nínú ẹ̀ tí get. Irúfẹ́ yẹn nísìn lọ́dọ̀ ti tèmi obìnrin yẹn apànìyàn ni. Because kíní yẹn lè affect ọkùnrin yẹn. Because ọkùnrin yẹn lòun lo condom. Well, I don't know whether it's used condom because tí obìnrin bá ń ṣe menstruation gbogbo bọ́ọ̀dì ẹ̀ gbogbo ara ẹ̀gbin ni ó dẹ̀ lè fa ìkùsà bá ọkùnrin yẹn. So obìnrin tó bá fẹ́ràn ọkọ ẹ̀ mo mọ̀ pé kò lè gbóòbò menstruation fọ́kọ ẹ̀ dò. Ìyẹn ṣe torí dídùn nínú ni ó ti mọ̀ pé ó máa rówó gbà. Òkè sí obìnrin yẹn olóṣó ni. Ọ̀rẹ́ jọ ni wọ́n bọ̀ ṣe mọ̀ pé ẹ sọ rí pé tọkùnrin tó bá fẹ́ kó dára fún òun ìfún tó bá báyàwó ẹ̀ sùn ó ní láti dún nínú. Ó ti pẹ́ ọ̀rọ̀ tí mi sọ ti pẹ́. Ọ̀rọ̀ tẹ́ sọ yé mi tẹ́ kì í ṣe bíi ti menstruation náà because nǹkan tó ń nìkan nínú yẹn ìpalára ló jẹ́ fẹ́ nìkan. Yes òun torí tó fẹ́ gbà yẹn ló ṣe parọ́. Ìyẹn ò kì í ṣe ìdùnnú ó fẹ́ báyọ̀ ọkùnrin ẹ̀ jẹ́. I want to massage it for the baby crib. Can we create that memory before we move to the next year? Ká má tiẹ̀ rẹ́ nìkan tó lè fún mi ní live goals mi ẹyọ kan kí ló ṣẹlẹ̀? Ó lágbára o. Ọba ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Ojoojúmọ́ ni wọ́n fi ń lá òbò. Hello. Ẹ káalẹ́ sà o. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. A dúpẹ́ o, ẹ kújọ́ mẹ́ta o. Ẹjọ́ kan pẹ̀lú kí ni ìbéèrè yín? Ó ga ọ, mo wà privilege láti join yín lálẹ́ yìí o, mo ti ń try láti join yín tipẹ́tipẹ́, inú mi dùn lálẹ́ yìí. Glory be to God. Ṣé ẹ ní ìbéèrè ni? Yeah, mo ní ìbéèrè. Ẹ yá ìbéèrè yín. Ìbéèrè mi náà ni lórí nǹkan tẹ́ ń discuss lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa obìnrin tó ń ṣe menstruation. Okay. Ẹ mọ̀ pé ìgbà míì tó bá ṣe ìbẹ̀rẹ̀ menstruation yẹn nìkan ni èèyàn lè mọ̀ tó bá ti fẹ́ parí bí tí flow yẹn bá ti stop tó bá súnmọ́ ọkùnrin ṣé ó ní side effect fún ọkùnrin yẹn. Nǹkan tó ti dá ni wípé kí obìnrin parí menstruation ẹ̀kọ́ ọkùnrin tó bá sùn that is all. Tó bá ti parí ṣá. Yes. Okay. Thank you. Ẹ ṣé gan sir. Wọ́n tí mo